Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. A yìn Ọlọ́run ẹni tó ní ayé tó ní ohun gbogbo. Mọ̀nàmọ́ná tí ṣojú ọ̀run mọ̀nà, akọni ẹlẹ́rù. A dá gbogbo ògo àti ọlá padà fún ẹni tó ní. A sọ fún pé ó ṣe o, Ọlọ́run alágbára. Fún Sunday àkọ́kọ́ fún gbogbo ènìyàn, Ọlọ́run ó ṣeun torí a rí àánú gbà. Olórin yẹn sọ pé mo dúpẹ́ pé mo rí àánú gbà o Jésù. Mo dúpẹ́ pé mo rí àánú gbà o. Mo ní mo dúpẹ́ pé mo rí àánú gbà o Jésù. Mo dúpẹ́ pé mo rí àánú gbà o. Kì í ṣe gbogbo ènìyàn ló rí àánú gbà o. Ṣùgbọ́n èmi dúpẹ́ pé mo rí àánú gbà o. Bó ṣe ń wọlé máa sọ pé ìwọ náà máa sọ tiẹ̀ o. Dádì máa sọ tiẹ̀. Mọ́mì máa sọ tiẹ̀ pé mo dúpẹ́ mo rí àánú gbà o Jésù. Mo máa dúpẹ́ pé mo rí àánú gbà o. Mo dúpẹ́ pé mo rí àánú gbà o màmá. Mo máa dúpẹ́ pé mo rí àánú gbà o. Ṣe gbogbo ènìyàn ló rí àánú gbà. Bíbélì sọ nínú ọ̀rọ̀ rẹ̀ pé èmi ó ṣàánú fún àwọn tèmi ó ṣàánú fún. Ìyẹn ni pé kì í ṣe gbogbo ènìyàn ló máa rí orí ọ̀fẹ́ láti bá Ọlọ́run rìn. Ìwọ tó ń gbọ́ mi lówùúrọ̀ yìí lórúkọ Jésù, Ọlọ́run tó ní ayé ní ọ̀run yóò ṣàánú wa. Mo ní wàhálà àánú gbà. Ẹ káàbọ̀ ní fún Sunday àkọ́kọ́ nínú oṣù kejì ọdún 2022. A yìn Ọlọ́run ẹni tó ní ayé. A dúpẹ́ lọ́wọ́ rẹ̀ torí tí ó ṣeun, torí tí àánú rẹ̀ dúró láì. Ẹ jẹ́ á gbàdúrà. Orúkọ Jésù, ayérayé ọba tó pọ̀ nípá àti agbára. Ọlọ́run, a yìn ọ́ fún gbogbo ìdílé lápapọ̀, fún ilẹ̀ Yorùbá lápapọ̀, fún ìrìn àjò ìgbé ayé wa lápapọ̀. Ọlọ́run gba ọpẹ́ wa. Ẹ̀mí mímọ́, ẹ gba ìyìn wa. A dúpẹ́ o torí pé ẹ dá wa sí tilétilé tẹbí tará. Ẹ tún jẹ́ ká rí Sunday mìíràn. Ògo ni fún orúkọ yín o. Mo ní ògo ni fún orúkọ yín. Jésù náà agbára wa. Àmín. Àmín lórúkọ Jésù. Mo kí gbogbo ènìyàn pé ẹ kú ìsinmi ìní. Bí Jésù bá fa bíbọ̀ rẹ̀ sẹ́yìn, láyọ̀ àti orí ọ̀fẹ́ la ó máa fi jọ́sìn nílé Olúwa. Mi ò fẹ́ gbà wá lákòókò, ṣùgbọ́n ọ̀rọ̀ ìyànjú èyí tí Ọlọ́run fi rán mi sí gbogbo ènìyàn pátá gẹ́gẹ́ bí adarí, gẹ́gẹ́ bí olùfúnṣọ́, torí pé gbogbo wa la jẹ́ adarí níbi kọ̀ọ̀kan. Nínú ilé rẹ̀ adarí ni ọ́. Láyè sí ọmọ, sí ọkọ, sí ẹbí, sí ìlú, sí orílẹ̀-èdè, adarí ni ọ́. Kò sí bí ènìyàn ṣe wà láyé tí ò ní di post adarí kan mú níbì kan. Even yálà nínú ilé rẹ̀, yálà nílé Ọlọ́run, yálà nílé ìwé, yálà ní ẹbí rẹ̀, láàrin aya sí ọkọ, pàápàá jùlọ ọkọ sí aya. Kò sí kí ènìyàn má jẹ́ ìyàwó. Tó o bá sì jẹ́ ìyàwó, wàá ní ọmọ, olórí ni ọ́. Bá jẹ́ ọkọ, bàbá, wàá darí ìyàwó àti àwọn ọmọ. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni Yorùbá sì sọ pé ó ní ilé láti ń kẹ́ṣọ̀ọ́ ròde. Ilé ni torí pé gbogbo ibi tí o bá jẹ́ láàrin àwùjọ àìmọye àwọn ènìyàn mìíràn tí ń dá ẹgbẹ́ lẹ̀ láàrin ilé ìjọsìn ńkọ́, láàrin àdúgbò, láàrin ilé, láàrin sígìtì tàbí kílẹ̀ máa ń pè àdúgbò. Olújẹ́ ò jẹ́lé, o gbúdọ̀ jẹ́ olórí. Ṣùgbọ́n ìwà wo lò ń wù? Ṣé ìwà rẹ bọ̀wọ̀ fún Ọlọ́run? Ṣé àwọn olórí bọ̀wọ̀ fún Ọlọ́run? Ṣé ìwọ náà bọ̀wọ̀ fún Ọlọ́run? Ṣé èmi náà bọ̀wọ̀ fún Ọlọ́run? Ǹjẹ́ a bẹ̀rù Ọlọ́run? A sì kọ pé
Ìbẹ̀rù òun ní ìpilẹ̀ṣẹ̀ ọgbọ́n. Tí orílẹ̀-èdè bá ní ìbẹ̀rù Ọlọ́run, tí àwọn òbí bá ní ìbẹ̀rù Ọlọ́run, táwọn ará bá ní ìbẹ̀rù Ọlọ́run, má jẹ́ ń tàn ọ́ dádì mọ́mì, a lè ṣe kínni, a lè jọ gbé ìgbé ayé tó nítumọ̀. Kò ní sí pé ènìyàn kan, kò ní sí pé èèyàn kan lágbájá ni. A gbọ́dọ̀ ní ìbẹ̀rù Ọlọ́run, the fearings of God. Ìbẹ̀rù Ọlọ́run ní ìpilẹ̀ṣẹ̀ ọgbọ́n. Àìbẹ̀rù Ọlọ́run ló jẹ́ kí ènìyàn ṣùkùkù, kó dẹ̀ wọ ọmọ ènìyàn tí Ọlọ́run dá tó ní kí a pa kàtà ẹ̀jẹ̀ rẹ̀ sílẹ̀. Àìbẹ̀rù Ọlọ́run ni ènìyàn kan ṣe ọ́ tó kó owó rọ̀gùnrọ̀gùn tó kó fún pé kó lọ gba ẹ̀mí lágbájá. Àìbẹ̀rù Ọlọ́run ni ènìyàn kan ṣe ọ́ níbi iṣẹ́ tó sọ pé máa rí pé iṣẹ́ yẹn bọ́ lọ́wọ́ ẹ̀. Jésù sì wá sí ayé, ó sọ wípé fẹ́ràn ọmọ ẹnìkejì ẹ gẹ́gẹ́ bí ara ẹ̀. Ibi tá a ti máa bẹ̀rẹ̀ láàárọ̀ yìí ni pé láàárín bàbá sí ọmọ, láàárín aya sí ọkọ, ọ̀rọ̀ tòwúrọ̀ yìí ìtú ata yányanrànyán ni, omi tó wọnú epo gbígbóná ni, ó máa pariwo. Ọlọ́run bá mi sọ̀rọ̀ ní aago 3 kọjá ìṣẹ́jú 5 ní ìdájí pé bí ọdún mo ní sà, ó ní ṣé o bẹ̀rù mi? Ó ní bí ọdún mo ní dádì, ó ní ṣé o bẹ̀rù mi? Ǹṣe ni wá bẹ̀rù ẹ bàbá mi, ẹni tó jẹ́ pé ẹ̀yin la látìlẹ́yìn mi, ẹ̀yin ni iwájú mi, ẹ̀yin ni ẹ̀yìn mi, lọ́wọ́ ọ̀tún mi, lọ́wọ́ òsì mi, ìwọ ló wà ńbẹ̀. Ìwọ ni ọba bá fún ẹni tí ò ní, ọmọ òrukàn lèmi, ǹsì lẹ́nìkan. Gẹ́gẹ́ bí ìwé Psalm 31 ti sọ nípa mi. Hallelujah. Gẹ́gẹ́ bí ìwé Psalm 30 ti sọ nípa àyànmọ́ mi, tí Psalm 31 sì sọ nípa gbogbo ìgbé ayé mi fún mi. Torí gbogbo ohun tí mò ń tọ̀ lénìí, tí mo sì ń yìn lénìí, tí mò ń rìn lénìí, gbogbo ibi tí mò ń kẹsẹ̀ bọ̀ gẹ́gẹ́ bí ọmọ ọba lénìí, Psalm 31 ló fún mi ní okun àti agbára. Hallelujah. Ó fún mi ní ìgbàgbọ́, ó sì fún mi ní ìyè, ó mú mi rìnrìn àjò tó nítumọ̀. Mi ní lè kí gbogbo wa, ṣùgbọ́n mo fi orúkọ Jésù kí gbogbo wa láàárọ̀ yìí. Ọlájídé Kasim, Ọlájídé Ọmọtókẹ́ Sóyẹmí, ẹ káàárọ̀. Ọmọ Làbákẹ́ Ṣadé, ẹ mà káàárọ̀. Kí n tó wá bá ti wọnú agbami ọ̀rọ̀ yẹn lọ, ẹ ti mọ̀ pé mẹ́sẹ̀jì ni mo fẹ́ ṣe láàárọ̀ yìí. Ṣùgbọ́n ó máa tabálé tabóko torí pé ọ̀rọ̀ Ọlọ́run ni pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ sí ni pẹ̀lú. Ó ṣeé ṣe kó jẹ́ ìwọ àbí èmi ló fẹ́ bá, má bínú, mi ò mọ̀ ẹ́ rí, but I'm direct my word as God told me. Lórúkọ Jésù, bí a ṣe ń lọ sínú ọ̀rọ̀ náà, Olúwa kó máa bá wa lọ. Pàápàá jùlọ àwọn olórí tí wọ́n ń da ìlú rú, àwọn ìka ènìyàn tí ibi ìṣẹ̀lẹ̀ sí lọ́wọ́ ṣùgbọ́n tí wọn ò mọ̀ pé ìbínú Ọlọ́run ló ń dé bá wọn. Hallelujah. Mommy, I want you to cooperate with me this morning. The way you will cooperate with me, bí mo ṣe need assistance ẹ láàárọ̀ ni pé I need your good comments. I need your love and like, and I need your help me to share the word of God to people. Let them understand the meaning of ìbẹ̀rù Ọlọ́run. Please wake another person behind you to come and listen to the word of God. Láti wá jẹ oúnjẹ ẹ̀mí, kó bá lè mọ̀ pé tí a bá ń sọ̀rọ̀ pé kí ará ilé ẹni má jẹ èkúté àwọn kòkòrò tí ò dáa. Kì í ṣe pé òun ló nira ẹ, ṣùgbọ́n torí ọ̀hí rẹ̀
àwọn ìwà tí wọ́n ń wù lórílẹ̀‐èdè Nàìjíríà lénìí kì í ṣe ìwọ ló ń wù, kì í ṣe èmi ni mò ń wù, ṣùgbọ́n ó ń ṣe àkóbá fún ìrìn àjò àṣeyọrí gbogbo wa. Nígbà tí Ọlọ́run bá mi sọ̀rọ̀ nínú aago mẹ́ta yẹn, many things that God told me, even ọ̀rọ̀ yìí máa dé ọ̀dọ̀ Elizabeth. I mentioned her a week ago, but I will still coming back to the place this morning. I want you to listen carefully and want you to understand me. O ò ní bínú, má dẹ̀ rush torí mi ò ní pẹ́. Ní Nàìjíríà mo wà ní aago 12 kọjá 20 ìṣẹ́jú. Mo dẹ̀ máa parí ní aago 1 kọjá 20 ìṣẹ́jú. That is 1 hour. Mami, mo fẹ́ jẹ́ kó o gbé àpótí sọ fún dádì kó wọn bọ̀ wá, ọmọ ọba ti dé. Ẹ sọ fún mami pé ẹ súnmọ́ bí. Tó o bá gbọ́ Yorùbá ìjìnlẹ̀ tí mo sọ, please help me to be interpret in English. Má bínú, mọ̀ pé èmi ń sọ olóyìnbó. Ẹ̀yin lẹ máa mú olóyìnbó kó ìrìn àjò tiyín. Hallelujah. Ẹ lẹ máa mú òyìnbó kó ìrìn àjò tiyín. Mi ń ṣe olóyìnbó. But in a good manner, tó bá ti bẹ̀rẹ̀ sí bá mi gbọ́ ní Yorùbá, ni mo ṣe sọ pé mo need àwọn good comments láàárọ̀ yìí. Màámi Margaret Yetunde Makabo, wọ́n bá mi dash àdàpé rẹ̀. Bó bá ṣe gbọ́ Yorùbá tó yí ọ bá mi kọ́ ní English káwọn ẹlòmíì. Mo mọ̀ pé nígbà tí admin bá máa gbé, ó ti máa bó ṣe ń ṣe tí mo bá ti ń sọ Yorùbá, àwọn tá ń wò lórí YouTube àbí Facebook, lórí YouTube ó máa kọ English síbẹ̀ àti oríṣiríṣi èdè. Ó ti sọ bẹ́ẹ̀ pé àwọn máa ṣe. Torí pé ọ̀pọ̀ èèyàn ló ń gbọ́ mi pé wọ́n dẹ̀ ní interest but wọn kì í gbọ́ àwọn Yorùbá kàndìkàndì tí mo máa ń sọ. Lórúkọ Jésù wàhálà àánú gbà. Kì í ṣe mi náà, Ọlọ́run ló fún mi lẹ́bùn. God bless you. Àti ń lọ lówùrọ̀ yìí, à ń lọ sínú ẹ̀kọ́ kíkà wa lówùrọ̀ yìí. Mo wà nínú ìwé àwọn ọba kejì. Ìwé àwọn ọba kejì. Má ṣàìbá mi kọ síta. Gbogbo ọkàn tó ń gbọ́ mi. Ìwé àwọn ọba kejì. Mami, ìwé àwọn ọba kejì. 2 King. Orí 15, chapter 15. Láti ẹsẹ̀ ìkíní títí dé àwọn ìbá tí a ó lè lò ńbẹ̀. Torí pé ẹsẹ̀ yẹn pọ̀ díẹ̀ dé 38. But a lè má lè ní oore ọ̀fẹ́ láti yànnàná rẹ̀. Ṣùgbọ́n a fẹ́ sọ nípa àwọn ọba tí wọ́n kùnà, tí wọ́n ò bẹ̀rù Ọlọ́run. Gbogbo wa ni ọba, gbogbo wa ni ọmọ ọba, gbogbo wa ni ìjòyè. Mami Yetunde Mayomi, ẹ mà kú ọjọ́ mẹ́ta. God bless you. Tí n bá ti ń rí yín, inú mi máa ń dùn ní. God bless you, mami. Wàá jẹ́ ènìyàn láyé lórúkọ Jésù. N tí mò ń sọ rèé. Ẹ̀kọ́ kíkà kan fún Sunday ológo àkọ́kọ́ láòrí nínú ìwé àwọn ọba kejì. Orí 15 láti ẹsẹ̀ ìkíní dé ìparí. Ìwọ náà lè gbé bíbélì ẹ. O lè lo bíbélì fóònù yẹn. O lè lo ti system ẹ láti máa bá wa lọ. Máì torí pé mo ṣàlàyé fún wa. Mo fẹ́ lo kọ̀ǹpútà láti kà á. Ṣùgbọ́n ó ṣeé ṣe kó máa dájú kó máa torí a fẹ́ ka gbogbo ẹni. Ṣùgbọ́n màá máa fi ọgbọ́n Ọlọ́run àti ìwà mímọ́ Ọlọ́run màá máa fi bá wa kà á. Gẹ́gẹ́ bí mo gbàgbọ́ pé láàrin ìṣẹ́jú kan sí ìkejì nísìnyí, ogun ọ̀run máa fi agbára kún ojú yìí. A sì máa fi ka bíbélì yẹn bí Olúwa ti ń bẹ tí ẹ̀mí rẹ̀ wà láàyè. Ojú rẹ̀ ò ní fọ́ o ò ní sọnù. Victoria, God bless you. Ẹ̀yin náà ẹ máa bá wa kọ́ lédè òyìnbó. Àwọn olóyìnbó nù. Ó ní lé ọdún 26 Jeroboamu ọba Israẹli ní Usia ọmọ Asiama ọba Juda bẹ̀rẹ̀ sí jọba. Ẹni ọdún 16. Mami, look at that age.
ọmọ ọdún mẹ́rìndínlógún 16 years mẹ́rìndínlógún. When you look at it nínú ẹsẹ̀ kejì in English version, only 16 years old was 16 years old. He was being to reign 16 years. Why lórílẹ̀-èdè lẹ́nìí tí àwọn ọba wa wá wò pé mo fẹ́ jẹ́ mú àwọn ọ̀rọ̀ kókó kan jáde ńbẹ̀. 16 years ni ọba yìí bẹ̀rẹ̀ sí rule. Okay, kò jẹ́ tuntun bí àwọn ọba kéékèèké àwọn ìjòyè bí wọ́n bá ń ṣì wàhù kò ṣẹ̀tẹ̀ jẹ́ àtètèkọ́ṣe, ṣùgbọ́n wọ́n kùnà, wọn ò retí, wọn ò ka ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí irú àwọn ọba. Tẹ́ bá wo ọba kan nílẹ̀ Yorùbá, ó jẹ́ ọba láti ọmọdé títí di àkókò yìí, kò sì sí ìṣìwàhù. Lóòótọ́ kò sí ènìyàn rere kan, òun náà máa níbi tó kù sí. Ẹni tí mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ dárúkọ ọba wa, ọba Àwùjalẹ̀ ilẹ̀ Ìjẹ̀bú, mo fẹ́ràn bàbá yẹn lọ́pọ̀lọpọ̀. God told me about him very well. Kì í jẹ̀jẹkújẹ, kì í sí, lóòótọ́ ó níwà tiẹ̀, ó lè má support àwọn bóyá Yoruba Nation and all those things, but Ọlọ́run sọ pé òun mọ̀. I can declare this to you today pé Ọlọ́run mọ ọba yẹn. Mi mọ̀ tí Ọlọ́run fi mọ̀, mi mọ̀ tó ṣe fún Ọlọ́run tó Ọlọ́run fi mọ̀, ṣùgbọ́n mo rí pé Ọlọ́run ní kò gba àbẹ̀tẹ́lẹ̀. That is it. Kò jù bẹ́ẹ̀ lọ tí mo lè sọ pa wọn nìyẹn. Ọlọ́run yóò ràn wá lọ́wọ́. Ó jẹ́ ọba láti ọ̀dọ́ títí di àkókò yìí. Lóòótọ́ àìmọye ọba tó wà lórílẹ̀-èdè Yorùbá tó jẹ́ ọba láti ọ̀dọ́, ṣùgbọ́n tí kò sí oore ọ̀fẹ́ fún wọn, tí wọ́n ṣìwàhù. Ẹ wo àwọn ọba wa lénìí, ẹ jẹ́ ká máa tẹ̀síwájú. Ká wo ìbẹ̀rù. Ó ní ẹni ọdún mẹ́rìndínlógún lé ó ń ṣe nígbà tí ó bẹ̀rẹ̀ sí ń jọba. Ó sì jọba ọdún méjìdínláàádọ́ta. Ọdún mélòó nìyẹn ní English? Ẹ bá ń wò. Méjìdínláàádọ́ta. Kí ni àádọ́ta? Àtorí pé a máa ẹ̀kọ́ Bíbélì la fẹ́ kọ́ láàárọ̀. Méjìdínláàádọ́ta. Look at it in your English, please. If you are there, àjọ máa dá sí ẹ̀kọ́ tó rọ̀ yìí ni. Please, Abímbọ́lá Victoria. Méjìdínláàádọ́ta. How ní English ọmọ ọdún mélòó nìyẹn? Máa bá mi tẹ̀ síta o, jẹ́ n kàwé lọ. Ní Jerúsálẹ́mù, orúkọ ìyá rẹ̀ sì máa ń jẹ́ Jékólíà ti Jerúsálẹ́mù. Ó ti ṣe lẹ́yìn tí ó sì ṣe èyí tí ó tọ́ lójú Olúwa gẹ́gẹ́ bí gbogbo ènìyàn èyí tí bàbá rẹ̀ Amisa ti ṣe. Ó ti gbọ́? 48. Ẹ wò láti 16 to 48 years. Mami, wá wo nǹkan tó fi kẹsàn-án rẹ̀. Ó ní nǹkan kan mo fẹ́ mú jáde ńbẹ̀ láàárọ̀ yìí kí gbogbo wa lè gbọ́. Ó ní kí ibi gíga wọn ní a kò mú kúrò. Kìkì ibi gíga wọn ní a kò mú kúrò. Àwọn ènìyàn ń rúbọ, wọ́n sì ń sun tùràrí síbẹ̀ ní ibi gíga wọn ni. Olúwa sì kọlù ọba náà, bẹ́ẹ̀ ni ó di adẹ́tẹ̀ títí di ikú rẹ̀. Ó sì gbé ilé àìmọ́. Ó gbé ilẹ̀ àìmọ́. Ó living on ibi tí ò dáa. Thank you. Èwo la fẹ́ gbàgbọ́ báyìí o. Mo máa rí Àníkẹ́ Bọ́lájí èjì ṣe méjìdínní Bíbélì pé o. Ẹ jẹ́ ká wo bẹ̀ dáadáa. Ó ní ó gbé bẹ̀. Ó ní ó sì ṣe èyí tí ó máa jẹ́ ìwò bẹ̀ dáadáa.
méjìléláàádọ́ta méjìléláàádọ́ta ẹ lọ wo 52 ní méjìléláàádọ́ta ọmọ Làbákẹ́sádé 52 ní ẹ ṣeun jàre kì í ṣe dínláàádọ́ta léláàádọ́ta méjìléláàádọ́ta ẹ ṣe ẹ wo English fashion tẹ́ bá wo English fashion ẹ máa rí ńbẹ̀ bẹ́ẹ̀ ni 52 years okay ká wá wo kábíyèsí Àwùjalẹ̀ èló ni wọ́n ti lò lórí oyè báyìí àwọn kan dẹ̀ wà wọn ò tí ì lò ju ọdún 6 lórí oyè lọ ìwà wọn ti burú jáì ju àwọn tí wọ́n ti lò méjìléláàádọ́ta nígbà táwọn náà bá máa lò méjìléláàádọ́ta àwọn kan jẹ oyè ní 30-something years but ìgbé ayé wọn ò fògo fún Ọlọ́run ìgbé ayé wọn ò jẹ́ ká yin Ọlọ́run ìgbé ayé wọn mú orílẹ̀-èdè dàrú ìgbé ayé wọn kò jẹ́ ká lè sọ pé ọba wù ní jẹ. Daddy, how old are you when you marry mommy? Ọmọ ọdún mélòó ni ọ́ nígbà tẹ́ ẹ fẹ́ daddy? Kó wá di pé lénìí ìgbé ayé tẹ́ ń gbé kò tiẹ̀ wá fògo fọ́lọ́run. Have you forgot that yóò fi ìbẹ̀rù Ọlọ́run fẹ́ mami ìwọ ló bá mami ńlé ìwọ ló sọ mami di obìnrin ipasẹ̀ àkọ́kọ́ tẹ́ ẹ fi mọ bàbá tẹ́ ẹ fi mọ mami ẹ̀hún ni mami fi bí àkọ́bí fún yín. Why do you ignore mami alone? Kí ló dé tó wá tí obìnrin yẹn wá di ohun àìmọ́ lójú ẹ̀? Ibo ni ìfẹ́ àkọ́kọ́ yẹn sọnù sí? Kí ló dé tí ẹ ṣe èyí tó tọ́ nínú Ọlọ́run? Kí ló dé tí àgọ́ yẹn wá di àgọ́ tí àwọn ènìyàn ń lò anyhow? Mami, kí ló dé bí dáàdì ṣe fẹ́ràn yín tó ẹ̀yin ò fẹ́ràn dáàdì? Gbogbo ọ̀nà tí dáàdì ń gbà láti mú ìfẹ́ wọlé ẹni ó ti kùnà ẹni dáàdì ò yẹ lẹ́ni tí a pè lọ́kọ yín mọ́ and because dáàdì has old. Kí ni gbogbo àwọn ìgbìyànjú yín nípasẹ̀ dáàdì? Bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni àwọn olórí tẹ́ ń rí láṣẹ president today. Gẹ́gẹ́ ni àwọn tí ẹ̀ ń rí tán ṣe former president. But a rí wọn gẹ́gẹ́ bí olórí, à ń bọ̀wọ̀ fún wọn bí olórí, ṣùgbọ́n àwọn fúnra wọn ò bẹ̀rù Ọlọ́run. Ìbẹ̀rù Ọlọ́run ló máa mú ilé tò. Ǹjẹ́ wo lẹ ti gbàdúrà sí Ọlọ́run? Ǹjẹ́ dáàdì mọ Ọlọ́run? Ǹjẹ́ mọ́mì mọ Ọlọ́run? Ǹjẹ́ ẹjọ́ mọ ẹni tí Ọlọ́run ń ṣe? We are not talking about Jesus or Anabi now. We are talking about God that created the world. Ṣé ẹ mọ Ọlọ́run? Ǹjẹ́ ẹ ní bẹ̀rù Ọlọ́run? Ǹjẹ́ a kò pe orúkọ Ọlọ́run lásán lórí òfo? Ǹjẹ́ àwọn jẹgúdújẹrá wọ̀nyí tí ilé wọn ń tò tán rò pé ilé wọn ń tò ṣùgbọ́n tí ilé wọn ń dàrú tí wọ́n mú ọ̀rọ̀ Ọlọ́run tí wọ́n fi búra sí ipò tí wọ́n mú Bíbélì àbí àlùkùránì tán fi búra sí ipò gẹ́gẹ́ bí mùsùlùmí àbí pásítọ̀ tán dé ipò kan ṣùgbọ́n tí wọ́n ní àwọn ènìyàn lára. Ẹgbọ́n tí Bíbélì sọ ó ní aṣọ ọba yẹn di ẹlẹ́tẹ̀. Ẹ jẹ́ kàwé ẹsẹ̀ 4 ó ní kìkì ìbá gíga wọn ni a kò mú kúrò àti ènìyàn orúbọ wọn ní sí sísun nítorí síbẹ̀ ní ibi tí gíga wọn ni Olúwa sì kọlù ọba náà bẹ́ẹ̀ ni ó di adẹ́tẹ̀ títí di ọjọ́ ikú rẹ̀ ó sì ń gbé ilé àìmọ́. Játómù ọba sì wà lé orí ilé náà ó sì ń ṣe ìdájọ́ àwọn ènìyàn ní ilẹ̀ náà. Another person is true. Kí ló dé tó wá jẹ́ ẹlòmíì ló wà lórí ìrìn àjò àṣeyọrí ẹ̀? Some people didn't believe pé àìbẹ̀rù Ọlọ́run òun ló jẹ́ kí ẹlòmíì wà ní ipò tó yẹ kó wà. Àìbẹ̀rù Ọlọ́run ló jẹ́ kí ilé rẹ kí ó má tò.
májẹ̀mú tó dá pẹ̀lú Ọlọ́run pé ó sìn títí di ọjọ́ ikú rẹ nígbà tó wà nínú ìpọ́njú. Ṣùgbọ́n lénìí ó ti kùnà láti sin Ọlọ́run. Àìmọye pásítọ̀ tó bẹ̀rẹ̀ dáadáa, wòlíì tó bẹ̀rẹ̀ dáadáa, ṣùgbọ́n lénìí wọ́n ti yà kúrò nínú ìlànà Ọlọ́run. Nínú ẹsẹ̀ 6 àti yòókù iṣẹ́ Àsíà àti ohun gbogbo tí ó ṣe, a kò ha kọ wọ́n sínú ìwé ọ̀rọ̀ ọjọ́ àwọn ọba Júdà. Torí pé àwọn ìwà ibi tí kò ṣe lákọọ́lẹ̀, àwọn ìwà ìkà tí kò ṣe lákọọ́lẹ̀, ṣùgbọ́n kí là ń kọ nípa mi? Kí là ń kọ nípa ìmọ̀ mi? Story wo là ń sọ nípa ìyá rẹ? I tell you people, nígbà kan pé mo sọ ìtàn ara mi pé kò sí èébú kan ń bẹ o. Tó o bá gbọ́ lẹ́yìn lọ́la pé ọmọ ọba àjẹ́ ló pa ìyá ẹ̀ jẹ, it's true. Kì í ṣe pé bóyá ó jẹ́ ohun tuntun kan, but lénìí a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ipò tó wà yẹn, when you look at the story, ibo ló ti bẹ̀rẹ̀. Tẹ́ ẹ bá wo ìgbé ayé Ọbásanjọ́, ó yẹ kó jẹ́ ìtàn rere fún orílẹ̀-èdè Nàìjíríà. Kò yẹ ká bá níbi ìwọ̀sí, kò yẹ ká bá níbi ìbànújẹ́, kò yẹ ká bá níbi ìwà ibi. Ṣùgbọ́n tipẹ́tipẹ́ ni ó ti ń hùwà àwọn ìwà kan àìbìkítà fún ọmọ olúwàbí. Ṣùgbọ́n Ọlọ́run wò ó bíi pé ó tètè ń ṣe bíi Mósè, bíi Dáfídì. Tó bá ti ṣẹ̀, ó máa sáré fi ara rẹ̀ sí ọwọ́ Ọlọ́run. Ṣùgbọ́n Ọlọ́run kì í tán níjẹ. Tí gbogbo yín bá ń rò ó léni pé níbo ni ilẹ̀ Yorùbá tó ti bẹ̀rẹ̀ sí mẹ́hẹ̀ wá? Níbo ni ìyà tó ti bẹ̀rẹ̀ sí jẹlẹ̀ Yorùbá jù? Àti ọwọ́ Ọbásanjọ́ ni. Ṣùgbọ́n gbogbo yín wò ó nígbà wọn ni pé ìgbà tán ìgbéjọba fún Akíntọ́lá, tán gbéjọba fún tí àwọn Akíntọ́lá tán dìbò Awólọ́wọ̀, ṣebí ká tó gbé ìjọba fún Ṣàngàrí. Kí ni ìgbìyànjú àkọ́kọ́ tó di ọba lé wa lórí lénìí? Ṣùgbọ́n Ọlọ́run fẹ́ jẹ́ kó máa kíní kan. Ọlọ́run fẹ́ fi ìdí àṣeyọrí kan hàn. Ó fẹ́ fi àjùlọ wọn òṣìkà ẹ̀dá. Ó máa jẹ́ kó ṣìkà mọ̀ pé ìkà tó ṣe yìí nígbà tí ẹ̀san rẹ̀ bá dé. Òun náà ṣe ń dó lórí yẹn fi sọ pé ẹ̀san rẹ̀ kò gbóògùn ẹ̀san ké o. Ikú kì í tètè pòṣìkà. Ó máa jẹ́ kíní kan ìyà kó bá lè mọ̀ pé títóbi ni Ọlọ́run. Nínú ìrìn àjò rẹ̀ àkọ́kọ́, ìjẹ́ ìwọ mọ̀ lénìí pé ìrìn àjò Federal Capital láti Èkó sí Àbújá, ǹjẹ́ ìwọ gbọ́ rí pé Ọbásanjọ́ ni ẹni àkọ́kọ́ tó kọ́kọ́ mú ète rẹ̀ wá láyé ológun láti gbé ìlú ìjọba kúrò l'Ékòó lọ sí Àbújá kó tó di pé Babangida rí ṣe. Ṣùgbọ́n nígbà náà, ẹ sọ nígbà náà ni pé kì í ṣe ẹlẹ́yàmẹ̀yà, he understand. Ṣé ilẹ̀ Àbújá jẹ́ ara ilẹ̀ Yorùbá? Ohun ìní wa lénìí kò bá má nira fún wa láti máa jẹ́ olórí. Kò bá má nira fún wa láti máa lọ sí ìrìn àjò tó dára. Ṣùgbọ́n ẹ̀yin rí Jósẹ́fù
bí ẹni ọ̀tọ̀ ṣùgbọ́n kí ló fa okùnfà tí Jósẹ́fù tí ìtàn rẹ̀ fi dé ilẹ̀ Íjíbítì? Mọ́mì àti bàbá tó ń gbọ́ mi, kí ló ṣe okùnfà? Ìwọ tó ń wò mí lọ́wọ́lọ́wọ́ lówùrọ̀ yìí, kí ló ṣe okùnfà oko ẹrú tó bá ara rẹ̀? Àìbọ̀wọ̀ fún Ọlọ́run ni o. Bàbá rẹ̀ ti ṣẹ̀, màmá rẹ̀ ti ṣẹ̀. Ẹ wá wo ìwà tí bàbá ń wù lénìí gẹ́gẹ́ bí tí bàbá Ọbásanjọ́ ń wù. Ó gbàgbé pé òun ní ọmọ 20 ló bí sáyé. Ṣùgbọ́n nínú ọmọ 20 tó bí sáyé yẹn, a ti rí olówó, a ti rí ọlọ́lá, a ti rí ológo ní gbogbo wọn. Ṣùgbọ́n nígbà kan ń bọ̀ wá tí ẹ̀san tí bàbá ti ṣe yóò padà sí wọn lórí. Mo gbàdúrà ìwọ tó wà nínú irú ipò bẹ́ẹ̀ lénìí lórúkọ Jésù, ogun ọ̀run kó dáríjì ọ́. Torí pé Ọlọ́run wo ènìyàn, àwa ń wojú ṣùgbọ́n Ọlọ́run máa ń wo ọkàn. Ẹ já wo ẹsẹ̀ ìkeje. Ó ní Áṣíà sì sùn pẹ̀lú àwọn bàbá rẹ̀, wọ́n sì sin pẹ̀lú àwọn bàbá ńlá rẹ̀ nínú ìlú Dáfídì. Joamu ọmọ rẹ̀ sì tún jọba ní ipò rẹ̀. Ní ọdún kejìdínlógójì, Áṣíà ọba Júdà ní Sakaraya ọmọ Jeroboamu yẹn náà ọba tí ò dáa náà lòun náà. Ọba jọba lórí Ísírẹ́lì ní Samaria ní oṣù 6 péré. Daddy, 6 months. Ẹ bá wo ìrìn àjò. Ta ló sọ Gowon àbí òun ló sọ Ọbásanjọ́ di Minister of Housing and kìnìkan. Muritàlá tó lóṣù 6 lórí ìjọba, òun ló sọ Ọbásanjọ́ di head of state. Èyí náà o. Ṣùgbọ́n nínú ìrìn àjò gbogbo nǹkan wọ̀nyí àkọọ́lẹ̀ rẹ̀ ti dúró. Ó ní ó sì ṣe èyí lí búburú lé ojú pàgbà. Ó ní ó sì ṣe èyí tó burú lé ojú Olúwa bí àwọn bàbá rẹ̀ ti ṣe. Òun kò sì kúrò nínú ẹ̀ṣẹ̀ Jeroboamu ọmọ Nabat ẹni tí ó mú Ísírẹ́lì ṣẹ̀. Ṣùgbọ́n àwọn wọ̀nyí, àwọn orílẹ̀-èdè, mo gbàdúrà ẹ̀ṣẹ̀ bàbá ò ní bèrè lórí ẹlẹ́ni lórúkọ Jésù. Ẹ̀ṣẹ̀ tí àwọn wọ̀nyí ń ṣẹ̀ lọ́wọ́lọ́wọ́ wọ̀nyí, ó mú àwọn ọmọ wa kùnà tí wọn ò bẹ̀rù Ọlọ́run. Ibi tá ń lọ láti súnmọ́ tòsí yẹn. Ẹ̀ṣẹ̀ yìí tá ń ṣẹ̀ yìí, ó ní ò jẹ́ kí orílẹ̀-èdè ó dáa. Ẹ̀ṣẹ̀ yìí ló fa ìpànìyàn. Mami máa bá mi lọ́fẹ̀ẹ́ máa láìkẹ́ torí àwọn kan ti ń tẹ rẹ́ẹ̀dì kan kíní kan fún wa sáyìn bí wọ́n fẹ́ flag torí pé a ti ń dárúkọ Ọbásanjọ́. Tinubu wà ń bẹ, Buhari wà ń bẹ, àwọn gómìnà kéékèèké. Ìwọ náà wo irú èyí tí àpẹẹrẹ yìí tí ìbọ̀dá oníṣòkòtò kékeré. Wọ́n ní n tó bá ṣe ló máa gbẹ̀san rẹ̀. Ṣé Arẹ́gbẹ́ ti gbàgbé? Ṣùgbọ́n ibi táwọn ti ń fi ọwọ́ yí ìbò, irú èyí tí Tinubu kọ lẹ́kọ̀ọ́ tó lọ kọ́ sí Òṣogbo, ṣé ó ti gbàgbé? Bíbélì kò kúrú, Kùránì ò sì pa. Wọ́n ní ẹnikẹ́ni tó bá fi dà pa ni la máa fi dà pa. Ṣé ẹ̀yin ti gbàgbé Akímẹ̀ àbí kí lẹ máa ń pè ní ọ̀nà Agígé lọ́hùn ní Akúmẹ̀ lọ́nà Guinness lọ́hùn? Nígbà tẹ́ ẹ bá ti dìbò tó jẹ́ pé ẹ fẹ́ yíbò, ẹ ti gbàgbé bẹ́ẹ̀ ṣe ń fi ìbọn lé opponent yín. Wọ́n wá ṣerú ẹ̀ fún ẹ lọ́sùn. Lọ́jọ́ Tuesday sì wọ́n lọ dàbọn gbogbo Ọ̀rànmíyàn house ẹ̀.
wá pariwo ń sìn kán gbé commissioner of police kúrò ní Ọ̀ṣun tí ó ṣe gbogbo ó ti gbàbọ̀dè àbí gbogbo nǹkan ní yín lọ́lọ́run máa run gbogbo tẹ́ ẹ fi owó mẹ̀kúnnù kó jọ gbogbo rẹ̀ máa parẹ́ máa yín lójú èèṣe pé ìtẹ́ ẹ̀wọ̀n lẹ̀ ní ẹ̀gbọ́ ni ó ní kò kúrò nínú ẹ̀ṣẹ̀ àwọn bàbá rẹ̀ ó mo ṣe sọ fún ẹ lẹ́ẹ̀kan pé Jósẹ́fù aláìlẹ́ṣẹ̀ ni ṣùgbọ́n a ti sọ fún Ábúráhámù pé ìran rẹ̀ máa ṣe ẹrú báwo ló ṣe fẹ́ ṣẹrú mami ta ló ti ṣẹ̀ nínú ilé yín tí ò bẹ̀rù Ọlọ́run I can tell you today ẹ̀jẹ̀ ìtàjẹ̀ sílẹ̀ ẹ̀san rẹ̀ ń bọ̀ ẹ jẹ́ kí n sọ ọ̀rọ̀ kékeré kan kí n tó tẹ̀síwájú arábìnrin kan ní níwọ̀n ọdún díẹ̀ sẹ́yìn nígbà tí àwa ṣì ń gbé nínú aginjù arábìnrin yìí mo bá níbi tí a dé mọ́ wọ́n fi aṣọ wọ́n so ní ẹnu obìnrin yìí ó sì wà nínú oyún ta ló ṣe léyìí boyfriend ẹ̀ ni ó tàn án dé inú aginjù yẹn when you jẹ́ kí n sọ ọ̀nà yẹn fún ẹ when you are going to ẹni yìí kì í ṣe Yorùbá ọmọ Ẹdó ni ẹ̀yin má bínú ẹ̀yin ọmọ Ẹdó but Èkó ni ìyá obìnrin ọmọ Yorùbá ni obìnrin yẹn she's from Kwara State but wọ́n jọ gbé nílùú Èkó ọkùnrin yìí sì ti níyàwó sí abroad ó bá dọ̀rẹ́ ọ̀rọ̀ tí mo sọ fún ẹ this is 17 years ago ni mo sọ̀rọ̀ ẹ̀ fún ẹ wọ́n jọ dọ̀rẹ́ bí obìnrin yẹn ṣe sọ fún mi nígbà tí Ọlọ́run tú obìnrin yẹn lẹ́tàn kò mọ̀ pé ó ti lóyún ó ṣe gbogbo nǹkan ọ̀rọ̀ tó fi ń ṣọ̀rọ̀ bàbá gẹ́ẹ̀ yìí ló ní torí gẹ́ẹ̀ yẹn nìkan ni bàbá rẹ̀ bí kò sì ní ìyá mọ́ ṣùgbọ́n nígbà tí bọ̀bọ́ yìí gba gbogbo owó ẹ̀ tó gba gbogbo mọ́tò tán gẹ́ẹ̀ tí wàá lóyún fún wa ní kí gẹ́ẹ̀ wá lọ ṣẹ́yún ọmọbìnrin wa lòun ò lè ṣẹ́yún wá ní òun fẹ́ mọ àwọn bí ẹ wá ókè ó fẹ́ mọ àwọn ẹbí mi má wọrí màá mú ẹ lọ́bẹ̀ ó bá gbé sí mọ́tò wọ́n kọjú sọ́nà bèmí kété tí wọ́n kọjá ọ̀rẹ́ wọ́n ti bọ́ sí wọ́n pe ibìkan ní Òfòṣù ẹni tó bá mọ ọ̀nà bìní dáadáa wọ́n ti ń àpòṣì ọ̀fadà díẹ̀ náà yà sínú igbó ọ̀pẹ oko ọ̀pẹ yẹn ó bá ní àwọn girama òun ló wà nínú oko ọ̀pẹ yẹn pé wọ́n kọ́kọ́ fẹ́ wò wọ́n lábúlé which is ọ̀rẹ́ ẹ̀ tó tẹ̀lé wọn ló mú un lọbẹ̀ yẹn wọ́n wá mú wúmà yìí lọ sí etí odò ńlá kan tó wà ńbẹ̀ wọ́n dé afáṣọ dì í lẹ́nu ìkànnì wọn wá sọ fún wa pé nínú ẹ̀ pé kán tì í sódò ìkànnì kan filẹ̀ sétí odò ńbẹ̀ pé ibẹ̀ ló máa kú sí ó dẹ̀ jẹ́ dédé aago bíi 6 ìrọ̀lẹ́ mami àwa sì ń gbé nínú oko nínú aginjù ńbẹ̀ aago 6 ìrọ̀lẹ́ yìí la máa ń wá sí etí odò yìí láti wá pọnmi àbí láti wá wẹ̀ àti dẹ àwọn takuta àwọn ẹkiní tá a máa fi mú ẹja táwa ń jẹ nínú oko láginjù lákòókò lórúkọ Jésù mo lóò ní ṣìrìn ohun tá à ń gbọ́ nínú ibi tán gbé sí nínú ìgbésẹ̀ wíyá ò ní pé lágbájá gbogbo ọmọ tó o bá bí láyé gbogbo ìgbà tán bá ti wà nínú oyún wọ́n máa bóyún kú ni ẹ̀gún kàǹkà gbọ́ gbogbo ẹni tó wà nínú ipò irú tó fi ìran rẹ̀ ré lórúkọ Jésù mo gbàdúrà ẹ̀gún náà lórí rẹ̀ tó máa ń pa rẹ̀ ṣùgbọ́n tí ń jà ọ́ lọ́wọ́ lórúkọ Jésù ẹ̀gún náà kó ré dànù lórí rẹ̀ láàárọ̀ yìí mami àwọn ọ̀rọ̀ wọ̀nyí mami mo ṣe bọ́lá tán ẹ káàárọ̀ o ọ̀rọ̀ yìí ló jẹ́ ohun àkọ́kọ́ láyé táwọn èèyàn fi àwọn ènìyàn rí mo wá súnmọ́ bẹ́ẹ̀ àwa rí obìnrin yìí ti jà bìtàbìtà
àwa wá tú ọwọ́ ẹ̀ tí wọ́n sọ fún yín pé obìnrin yìí lo ọjọ́ 4 kó tó jẹ́ ènìyàn pẹ̀lú ọwọ́ Ọlọ́run kò sì kú. Mami, kì í ṣayé fóònù. Tó bá jáyé fóònù ni àbá sì máa ríra sọ̀rọ̀. Ṣùgbọ́n mo mú lọ sí ọ̀rẹ́. Àkọọ́lẹ̀ yẹn wà ní ọ̀rẹ́ àti àdírẹ́sì ìyá yẹn ni mo fi trace ẹ̀ nígbà tí a jáde wá sí ìlú Èkó. Ṣùgbọ́n ó ṣe ni láàánú pé wọ́n ibi tó kọ́lẹ̀ bí àdírẹ́sì wọ́n ti upgrade ẹ̀ ní ó jẹ́ ká pàdé mọ́. Bóyá ó bímọ yẹn o, bóyá kò sí bí o, ṣùgbọ́n Ọlọ́run ló yé. Ṣùgbọ́n a túlẹ̀ mo wá ní kí obìnrin yẹn kó dáríjì ẹ̀gún tó ti sọ kó tó di pé mo débẹ̀ nǹkan. Èwo ló tún là kọjá nígbà tó bí ọmọ. Ẹ jẹ́ ká bẹ̀rù Ọlọ́run. Àwọn ènìyàn wọ̀nyí, àìmọye ènìyàn tó ti tọwọ́ rẹ̀ bọ́. Bíbélì sọ pé kì í ṣe ẹni tó fi idà yanjú èèyàn àbí gúnyàn ní ọ̀kọ̀ nìkan ni ó pa èèyàn. Bí kò ṣe ẹni tó rí èèyàn tó ń lọ tó ní kí lágbájá yẹn dẹ̀ lọ kó dẹ̀ lọ pọ́ sẹ́nu mọ́tò, ó ti pààyàn. Àìmọye ẹni tó ti gbaṣẹ́ lọ́wọ́ ènìyàn tí ẹnìyẹn ti sunkún kíkorò láìṣe. Ìbẹ̀rù Ọlọ́run, ìbẹ̀rù Ọlọ́run, ìbẹ̀rù Ọlọ́run. Àìmọye ẹni tó fẹ́ du ipò, ṣùgbọ́n níbi ìbẹ̀rù Ọlọ́run, àìsìn Ọlọ́run, àìmọye tí àwọn bàbá wọ̀nyí tí wọ́n wà gẹ́gẹ́ bí adarí wa lénìí tí wọ́n ti tì wá sí gẹ́gẹ́ bí ẹ̀ṣẹ̀. Ó lẹ́ ń wo àwọn ọmọ 17 years, 16 years lénìí tí wọ́n pa ènìyàn, tí wọ́n dá ọ̀bẹ lénìyàn. Lọ́nà wo? Ọ̀nà tó jẹ́ pé nígbà tí ìyá, bàbá tán wà nínú ìpọ́njú tí kò sí oúnjẹ. Ẹ wo ènìyàn tó fi adúrú ibẹ̀ yẹn tó lọ fi ṣe mango tree, ọsàn àti oríṣiríṣi àwọn ewébẹ̀, ìwọ nìkan láti bíbà yìí lọ sí ìlú mìíràn. Ó káàmpù bẹ̀, orówó tún bẹ̀ ṣe. Daddy, ọmọ tálíkà mélòó ló ń ṣiṣẹ́ níbẹ̀? Do you even advertise the place to all Nigeria should be going there and look for job a day? Ìwọ tó wà lórí ìkànnì yìí, ìjẹ́ ìwọ gbọ́ pé Ọbásanjọ́ ló ní adúrú gbogbo ogun yẹn? A ò bẹ̀rù Ọlọ́run, bẹ́ẹ̀ lóríṣiríṣi ogun tí gbogbo wọn ní, ṣùgbọ́n tí wọ́n gbé pamọ́ tí wọn ò jẹ́ kí ènìyàn individual ọmọ wọn ni wọ́n ń kì síbẹ̀. Àìmọye first class tó ń gọ̀kadà kiri. Àìmọye yunifásitì yín tẹ́ bá ti jẹ́ pé olówó láti fi rán wọn ní yunifásitì, ẹ wá ní ẹ̀gún yẹn, ṣùgbọ́n torí táàsì tí mò ń fi ẹkún san, tí ẹ̀yin fi owó san, tí mọ́tò yín máa takú, táwọn aláùsá máa wọ lọ, tẹ́ máa lọ wá owó by fire by force, tá máa fi gbà á nílùú àwọn ẹ̀gún tí ẹ fi ń lélẹ̀ tó fa oko ẹrú fún olúkúlùkù líle. Ǹjẹ́ ní gbogbo agbègbè tá a wà láti bí báyìí lọ sí ìlú yẹn, àwọn ọmọ tó wà ní ìlú yẹn tán jẹ́ ọmọ ìlú ọ̀tọ̀mì yẹn, tán jẹ́ ọmọ ìlú yẹn látọ̀hún, gbogbo wọn wà lẹ́kọ̀ọ́, gbogbo àwọn tó yẹ kó ṣe oríire ń bẹ̀, they are mobile police. All of them, they are policeman, policewoman, sójà. Wọn ò ní ogun sí ìlú, ṣùgbọ́n ẹ̀yin olóyè, ẹ̀yin ọlọ́lá, ẹ ti gba ìlú wọn, ẹ fi ń dáko, ẹ kó wọn sí oko ẹrú. Ẹ ń tì wọ́n sí ogun Boko Haram. Ẹ wá ní ká má gbàdúrà kí ẹ̀tẹ̀ ó má bọ́lù wọn, kí ohun ìní wọn kó má ṣe kíni. Ṣé ìwọ bẹ̀rù Ọlọ́run? Daddy,
when you look at ourselves ó ní mo ṣe sọ pé gbogbo wa ló bá wí ọmọ nínú school tó dálẹ̀ ní Nàìjíríà ọmọ aláìní mélòó ló fi síbẹ̀ where do you create pé àwọn ọmọ aláìní baba aláìní ya every year mo fẹ́ máa rán 2020 go for the bell ọmọ mélòó aláìní baba aláìní ya ni Ọbásanjọ́ rán ní the bell lọ́fẹ̀ẹ́ as a ex-president as ẹni tó la ikú kọjá ẹni tí Ọlọ́run pamọ́ òun fúnra rẹ̀ jẹ́ aláìní baba aláìní ya ṣé lákòókò tí bàbá tiẹ̀ kú tí ìyá tiẹ̀ kú ìyá ẹ̀ kú bàbá ẹ̀ kú lọ́dún tó tẹ̀lé tóun náà lọ join ní sójà tó lọ ṣe àwọn oríṣiríṣi kọ́ọ̀sì ní India free education ló bá débẹ̀ kó tó di pé Ọlọ́run tún fi hàn pé ipò tó yẹ kó o gbé agbára tó o gbé kúrò lÉkòó tó o mú àbá rẹ̀ wá tá a gbé lọ s'Àbújá ó ní a máa fi gbé ẹ sí ẹ̀wọ̀n 20 ọdún ṣùgbọ́n tọ́lọ́run sọ pé kó o bá lè ronú pìwàdà kó o lè kó àwọn ènìyàn rẹ dé ilẹ̀ ìlérí padà àtúnyẹ ikú yẹn lórí ẹ torí ẹni tí ò mọ ìtumọ̀ ọ̀rọ̀ torí àìmọye àwọn ènìyàn tó wà across wa tó ní kí ló dé tí à ń gẹ́gun àbí à ń yọ̀ ọ́ torí iná jó property ẹ̀ àkọọ́lẹ̀ wọ̀nyí ti wà ń bẹ̀ dáàdì mami ìwọ tó wà lórí ìkànnì láàárọ̀ tó gbọ́ mi àfi eré tí ó gbọ́ nínú history pé Ọbásanjọ́ ní farm síbẹ̀ yẹn àìmọye farm tó pọ̀ lẹ́rẹpẹtẹ but let's talk about iṣẹ́ tí a wò lọ́wọ́ ìtò bá jọba lé lórí tó bá bẹ̀rù Ọlọ́run mami a ò ní kí olórí ó má hùwà bí olórí kì í ṣe gbogbo wa la máa jẹ́ olórí àwa kan máa jẹ́ olórí nínú yàrá wa àwa kan á jẹ́ olórí nínú chọ́ọ̀chì àwa kan á jẹ́ olórí láàrin ìlú àwa kan á jẹ́ ọba àìmọye tàwọn ọba tá ò gbọdọ̀ fẹnu sọ àìmọye àwọn á jẹ́ ọ̀jẹ̀ gúdú jẹrá ọ̀jẹ̀ báńtá ẹja kàwé ó ní ó sì ṣe lẹ́yìn tí búburú yìí lójú Olúwa bí àwọn bàbá rẹ̀ ti ṣe òun kò kúrò ní ẹsẹ̀ Jeroboamu ọmọ Nábítì ẹni tí ó mú Ísírẹ́lì ṣe Sálámù ọmọ Jábésì sì di àrísì sí i ó sì kọlù níwájú àwọn ènìyàn ó sì pa á ó sì jọba ní ipò rẹ̀ ẹ̀rí àìmọye tí ìwàsí rẹ̀ ti wù ókè ṣé àwọn tí ọmọ wọn àwọn ọmọ mẹ́rin yẹn 17 16 17 18 20 tán lọ mú obìnrin ọmọ ọlọ́mọ tán pa á torí pé wọ́n náà fẹ́ ṣoògùn owó Adúnídáyọ̀ káàárọ̀ God bless you happy 4th Sunday tán pa á mami ibo ni wọ́n ti kọ́ ẹ̀kọ́ yẹn ṣé a fi ìbẹ̀rù Ọlọ́run hàn wọ́n àwọn òbí wọn dà àbí ẹjọ́ tí wọ́n dànù pẹ̀lú ẹni tán pa ọmọ tí bàbá wojú rẹ̀ tí ìyá ń wojú rẹ̀ ìjọ́ wo ni ẹ̀san ò ní ké tí ẹlẹ́jọ́ ayé bá dẹjọ́ nù ṣé ẹlẹ́jọ́ ọ̀run ò ní béèrè òun ni Yorùbá sọ pé bẹ́lẹ́kọ̀ ayé ò polówó tọ̀run á polówó tantan bí ọba lọ́la bí ó bá mọ̀yàn lénìí ṣùgbọ́n mo fi dá mi ní gbogbo ènìyàn lójú pé kò mọ Ọlọ́run tó bá lówó láyé ṣùgbọ́n ìyá rẹ̀ ń bẹ lọ́dọ̀ Elédùmarè torí pé nígbà táwọn ènìyàn bá ń pèrè pé we need justice we need justice we need justice èmi á máa sọ fún ènìyàn pé there's no justice in this life because there's not any justice that you stand with tí ò mú ẹ̀ṣẹ̀ dání ṣùgbọ́n mo gbàdúrà gbogbo agbára tó lè fà ẹ́ sí abẹ́ ẹ̀bi ẹ̀ṣẹ̀ lẹ́nìí ogun ọ̀run kó dáríjì mí àti rẹ̀ ìṣòdodo wa bí àkísà ẹlẹ́gbin ni adarí pásítọ̀ wòlíì gbogbo wa ǹjẹ́ a bẹ̀rù Ọlọ́run ǹjẹ́ a bẹ̀rù Ọlọ́run ṣé a lè bẹ̀rù Ọlọ́run
la ní kí Sunday Igboho kó wà nínú àhámọ́. A lè bẹ̀rù Ọlọ́run là ń fi orúkọ rẹ̀ pawó. A lè bẹ̀rù Ọlọ́run tẹ́lòmíì ti sọ Sunday Igboho di business center. Ṣé a lè bẹ̀rù Ọlọ́run ká máa gba nǹkan ìní ọmọ ẹnìkejì ká máa pálẹ́kún? Ṣé a bẹ̀rù Ọlọ́run? Kí ló dé tí ẹ̀rọ ẹlòmíì kò jẹ wá lógún? Kí a wo ìwé tí a ń kà orí 12. A wà nínú 2 King 15 ẹsẹ̀ 12 la wà ńbẹ̀ báyìí. Èyí lé ọ̀rọ̀ Olúwa tí ó ti sọ fún Jehu wípé àwọn ọmọ rẹ̀ ìran kẹrin yóò jókòó lórí ìtẹ́ Ísírẹ́lì, bẹ́ẹ̀ ni ó sì rí. Ire nìyẹn o. Sámúẹ́lì ọba Ísírẹ́lì. Sámúẹ́lì ọba Ísírẹ́lì. Ẹ jẹ́ ká káwò àwọn tí ó ṣe dáradára, torí pé tá bá ń sọ̀rọ̀ Sámúẹ́lì, ó ní Sámúẹ́lì ọmọ Jábésì bẹ̀rẹ̀ sí í jọba lórí Ṣáléámù, ẹ má bínú, ojú yẹn ni. Ṣáléámù ọmọ Jábésì sì bẹ̀rẹ̀ sí í jọba lórí ọdún karùndínlógójì Úsì ọba Júdà. Ó sì jọba oṣù kan gbáko ní Sáríà, nítorí Malihumu ọmọ Gádínì gòkè láti Tẹ́sà lọ, ó sì wá sí Sẹ́rámù, ó sì kọlù Sálámù ọmọ Jábésì sí Sámà, ó sì pa á, ó sì jọba ní ipò rẹ̀. Àti ìyókù iṣẹ́ Sálámù àti rísíkì rẹ̀ sì di kíyèsí a kọ wọ́n sínú ìwé ọ̀rọ̀ àwọn ọba Ísírẹ́lì. Nígbà náà ni Mikamu kọlù Tífà. Tí n bá ní máa kà á mọ́ mi, ẹ ó máa rí àwọn ìrìn àjò bí wọ́n ṣe ń para wọn. Òun ló ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè lénìí. We lack the fearing of God. Àwọn wòlíì tó wà lókè wọ́n kọ̀ wọ́n ò sòtítọ́. Àwọn bàbá wa nínú Olúwa wọ́n kọ̀ wọ́n ò sòtítọ́. Ẹkún wọn wá à ń ké kíkorò. Ọ̀pọ̀ ènìyàn náà sì tún sọ pé ṣó lóòótọ́. Gbogbo yín lẹ rí ọwọ́ Ọlọ́run. Ṣé rí mo máa ń sọ ọ̀rọ̀ kan, bọ́lọ́run bá pè ẹ́ lóòótọ́, bó o bá sọ̀rọ̀, ó yẹ ká bá bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run. Ó ní kékeré nínú ọ̀rọ̀ mi kì yóò lọ láìṣẹ. I speak about Ọbásanjọ́, and I told you pé yóò bẹ̀rẹ̀ sí ìparun rẹ̀. Kì í ṣe pé bóyá èmi náà ò ní ẹran lára, kì í ṣe pé bóyá mi ì lẹ́jẹ̀ lára, ṣùgbọ́n a ti fi àríṣà rẹ̀ àti ìwà ìkà rẹ̀, ẹ̀bi rẹ̀, ogun ọ̀run ti fi sínú rẹ́kọ̀dì, ó ti ń play ẹ̀ níwájú mi. Ó jẹ́ kí n kórìíra ẹ̀ torí mo fẹ́ràn Ọbásanjọ́ lọ́pọ̀lọpọ̀, torí pé mo máa ń fi ọ̀rọ̀ rẹ̀ ṣe àríkọ́gbọ́n gẹ́gẹ́ bí èmi náà ṣe jẹ́ aláìní bàbá aláìní ìyá, tí mo sì gbàgbọ́ pé n ó lu àlùyọ gẹ́gẹ́ bí ìrìn àjò tó bá dé níbi tó dé láyé, pé ògo tèmi gan yóò ju tiẹ̀ káàkiri ayé. Lóòótọ́ ló fẹ́ràn ọ̀gbìn, èmi náà sì fẹ́ràn nǹkan ọ̀gbìn. I plan in my life to be kémi náà pé èmi ni máa ṣe second feed the nation, tí màá máa fóúnjẹ mi bọ́ ayé. Ṣùgbọ́n nígbà tí a fi fídíò rẹ̀ hàn mí nínú jígí, ó jẹ́ kí n rí pé ìwà rẹ̀ kùnà níwájú Elédùmarè gidi gan. Mo tún fi àkókò yìí ké sí àwọn ọmọ rẹ̀ látòrí Ìyábọ̀ títí dé èyí tó kéré jù, pé kí wọ́n bá bàbá wọn sọ̀rọ̀, torí pé àkókò ẹ̀san tún dé.
ìṣẹ̀lẹ̀ tó máa ṣẹlẹ̀ sí Olúṣẹ́gun Ọbásanjọ́ Àrẹ̀mú yóò pọ̀ ju ti ìṣáájú lọ, kò sì ní kú. Kì í ṣe pé ọwọ́ Ọlọ́run ò lè mú, gbogbo ẹ̀yìn ó ti dẹ́bọ́dá o kò lè kú kò lè ṣe kíní kan. Ṣùgbọ́n àsọtẹ́lẹ̀ ni mò ń sọ nípa pé ní tí Ọlọ́run sọ fún mi, mo ti sọ fún yín, mo ní láìpẹ́ láì jìnnà gẹ́gẹ́ bí Ọlọ́run ti sọ fún mi. Mo dẹ̀ ti fún àwọn Republic of Benin gẹ́gẹ́ bí àwọn ìránṣẹ́ Ọlọ́run bí mo ṣe sọ yìí tẹ́ bá ti gbọ́ program yẹn pé wọ́n fún mi ní àkókò yẹn dẹ̀ sì rèé ó kù lénìí kí ni ọjọ́ ìní. Láàárín ọ̀sẹ̀ 2 sí 3 ló kù, ọ̀sẹ̀ 2 ló kù ṣùgbọ́n mo fi ọ̀sẹ̀ kan kún. Tí wọ́n wá jẹ́ ọ̀sẹ̀ 3, láàárín ọ̀sẹ̀ 3 yẹn tí Sunday ọmọ Adéyẹmọ tí gbogbo yín mọ̀ sí Ìgbòho ò bá jáde rẹ́rẹ́ àrùn ní ilẹ̀ Benin, kì í ṣe pé a fẹ́ kó ba àbí àdá lọ síbẹ̀, ṣùgbọ́n ogun ọ̀run lòun fẹ́ la ibẹ̀ kọjá, apá kúkúrú, apá gúngùn, apá ńlá, torí pé tí Ọlọ́run bá rán mi ni máa sọ, mi ì ní fi kún, bẹ́ẹ̀ ni kò sì ní yọ kúrò. Àìmọye àwọn ènìyàn tó ń dá mi lẹ́kun tí wọ́n ń kọ́ mi ní ìmọ̀ràn àti ọgbọ́n pé dáàdì eléyìí nǹkan tó máa ṣẹlẹ̀ ẹ̀ bá máa ṣẹ́nu po láti má sọ ọ́. Ṣùgbọ́n bí Ọlọ́run bá rán mi níṣẹ́, mo máa jẹ, torí pé kò sí ohun tí ayé yìí fún mi tí ọ̀run ni mò ń wò. Tí mo bá kú léni ènìyàn mìíràn á tún dìde. Àìmọye àwọn tó fi ìrìn àjò Kristi lélẹ̀ nígbà tí Kristi lọ tó kú, nínú àwọn apostle tó tẹ̀lé Jésù, ẹ ṣé jàre ní 6. Àwọn apostle tó kù, kí ló ṣẹlẹ̀ sí wọn? Ètò kú ikú sọkù tó kú tápa, ìtàn teorí ẹ̀mí gbọmígbóná, ìtàn dé pa, ìtàn kọrí ẹ̀ sísàlẹ̀. Stephen sọ pé ẹ má kàn mí bí olùgbàlà, ẹ kọrí mi sísàlẹ̀ kẹ́kọ̀ọ́ sẹ́mi sókè. Fire will be with fearing it dead. Ọbásanjọ́ ṣe ìwà ta ni ó mú mi, abẹ́ ti gbàgbé ni. Ó jó ilé Fẹlá, ó ju ìyá Fẹlá lẹ̀ látòkè. Abiyamọ mọ̀ ni, ǹjẹ́ ẹ ti gbàgbé? Ṣé ẹni tí kò ní ìyá ṣó yẹ kó ṣe bẹ́ẹ̀ fún ìyá oníyá? Ẹ rántí, abẹ́ ti gbàgbé ni, kí ni ẹ̀ṣẹ̀ tí Fẹlá ṣẹ̀ àti ìyá rẹ̀ Madam Ransome Kuti, kí ló ṣe? Ẹ jọ̀ọ́ ẹ sọ fún mi. Ẹ̀yin tẹ́ ń bú ọmọ ọba léni pé ó gbàdúrà ohun ìní Ọbásanjọ́ ń bàjẹ́, ṣé bí Málà ṣe ń gbàdúrà káwọn ohun ìní wọn bàjẹ́? Ẹ̀yin tẹ́ ń dá mi lẹ́jọ́, ṣé èmi lọ́lọ́run ni? Ọlọ́run sọ pé òun fẹ́ gbẹ̀san, ta ni mí tí màá ní kó má ṣe? Ta ni mí? Ṣùgbọ́n mo fẹ́ jẹ́ kẹ́ ẹ mọ̀ pé aláìlénìyàn Ọlọ́run ní máa ń kún. Ẹ̀sà, ṣé ní Niger Delta tí wọ́n sọ gbogbo orílẹ̀-èdè ìlú kan tá sọ bá má ṣe dáhùn, ṣé gbogbo àwọn èèyàn tó wà ń bẹ̀ ni wọn ò ṣe? Lóòótọ́ ló wà nínú Bíbélì gẹ́gẹ́ bí wòlíì kan àbí pásítọ̀ kan ti dá mi. Ó ní a ní kí Sámúẹ́lì, ó ní a ní kí Saul kó lọ pa ilẹ̀ run. Dádì, ṣé ẹ ka Bíbélì yín débẹ̀? Ta ló ní kó lọ parun? Ǹjẹ́ ó mọ̀ ọ́n mà sọ pé òun fẹ́ pa wọ́n run? Ọlọ́run ló ní kó lọ perish ibẹ̀, kó sì má mú ohunkóhun jáde níbẹ̀. Ṣé Ọbásanjọ́ declare fún wa pé ìlú tó ní káwọn jagunjagun ó lọ jẹun? Ẹ wo lọ́yà, ẹ wo, torí pé lọ́yà mẹjọ ó sì mọ ibi tí ó ń lọ. Ó ní kò ṣe dárúkọ gbogbo àwọn àgbà ilẹ̀ Yorùbá tó sọ pé tìmọ̀tara ẹni nìkan
ó ní ẹ̀yin àgbà ilẹ̀ Yorùbá ń hù lórí ọ̀rọ̀ Sunday. Ẹ̀yin lẹ dá Sunday dúró síbẹ̀, ṣùgbọ́n ẹ̀rù ti bà gbogbo yín báyìí. Ẹ̀rù bà yín, ṣùgbọ́n tí pásítọ̀ kan bá wá ń sọ̀rọ̀ ọmọ Adéyẹmọ tó ń sọ̀rọ̀, Ọlọ́run ló rán mi pé kí n sọ, kì í ṣẹ̀yin. Mommy, if it is you, I won't say it. If it is anybody, I won't talk anything pertaining that. Ọlọ́run ló ní mi, Ọlọ́run ló sì ń gbogbo tí mò ń rí jáde nínú ọgbárí, Ọlọ́run ló ń kó síbẹ̀ lórí ahọ́n mi, tí idà tó wà lórí ahọ́n mi, Ọlọ́run ló ń kún mi. I really thank God I didn't know anybody. Ṣùgbọ́n mo mọ Ọlọ́run. I'm not speaking with anybody since I started this new program. Tí mo bẹ̀rẹ̀ sí ń fèsì wọn pẹ̀lú àdúrà tí mo gbà. When Lady K is out, tá bẹ̀rẹ̀ ìrìn àjò Sunday yìí, mi ní kódà mi pè bàbá, mi pè Koiki, mi pè anybody of ju ẹ̀kọ́ kan bóyá èmi àti Tẹ́ni bá sọ̀rọ̀ ńgbà mi bóyá ó ṣe nǹkan kan tí mo kà sáré sọ pé Tẹ́ni kan báyìí. And we are not discussing it pertaining Yoruba Nation. We are not discussing pertaining. I didn't discussing Yoruba Nation with anybody at all again. Because mo rí pé ìwà tí mò ń rí ó jìnnà sí Ọlọ́run. Ọkàn ọ̀pọ̀ èèyàn jìnnà sí ìrìn àjò náà. Wọn ò mọ Ọlọ́run tó wà lórí ọ̀rọ̀ ilẹ̀ Yoruba Nation. Mo declare síta, let everybody hear from mine. Torí pé mo so like Ọlọ́run mi gidi gan. Torí pé I've already rendered my life to him. Mo ti fi ọmọ sílẹ̀, mo fi aya sílẹ̀. Even my sister stopped me. Àǹtí mi Ọlá. Bá tó yá, ó ní àwọn kankan tá à ń ṣe lọ́wọ́ pẹ̀lú kankan tí mo iṣẹ́ tí mo bá wọn ṣe. And this thing is going. She stopped to talk to me. Ó wò pé kí ló ń ṣe ọmọ yẹn tá à ń bá sọ̀rọ̀ tí ò fẹ́ gbọ́. But it's God. Ìgbà míì mú àná àti èmi náà wà bí tí máa wà nínú ẹran ara tí mi ní sí nínú ẹ̀mí. Ìgbà míì wà tí mo wà nínú ẹran ara tí mi sí nínú ẹ̀mí tí mo jókòó. If I am listening sí àwọn program tí mo ti ṣe fúnra mi, mami, ẹ̀rù gan á tún bá ọkàn mi. Ó máa dàbí ti Jésù Kristi tó sọ pé bàbá jẹ́ kí ìrékọjá yìí ó kọjá lórí mi. Ṣùgbọ́n tí ẹ̀mí yẹn bá ti bà lé mi tó ní Bíọ́dún, this is the way, ó yá, go and deliver people. Mami, ẹ̀rù ta ni ó bà mí? Okay, let's be going to Psalm 31. Bí tí a máa gbé parí ọ̀rọ̀ Ọlọ́run láàárọ̀ yìí ni Psalm 31. Psalm 31. I know people are caring for me. I know people are bothering because of what I'm saying to people. Àwọn ẹlòmíì ẹ̀rù ń bà wọ́n pẹ̀lú ohun tí mò ń ṣe. Mo sì ń dúpẹ́, má jẹ́ kẹ́rù kó bà ọ́. Ohun tó máa ṣe ni pé Olúwa ọfà àṣìṣe má jẹ́ ó bà mí. Tó bá ti di ti kú, kí Olúwa kí ó gbà mí sí afẹ́fẹ́ rere. Kò sì lè di ikú torí èmi kì yóò kú kankan bí kò ṣe yíyè kémi kó bá lè ròyìn iṣẹ́ Ọlọ́run. Ó ní Ọlọ́run mi kò fẹ́ ikú ẹlẹ́ṣẹ̀ bí kò ṣe kó ronúpìwàdà. Dádì màmí tó ń gbọ́ mi, kọ́kọ́ lọ fi ìbẹ̀rù Ọlọ́run sí ọkàn rẹ. God bless you, evangelist. Kọ́kọ́ lọ fi ìbẹ̀rù Ọlọ́run sí ọkàn rẹ. Anytime you are remember ọmọ ọba, be remember this statement, Psalm 31. Mami, gbogbo ìgbà tí wọ́n náà bá dúró sórí ipò kan. Orin Dáfídì orí 21. Ẹ ṣé. 1. Ẹ jẹ́ ká máa gbọ́. Olúwa, ìwọ ni mo gbẹ́kẹ̀ mi lé. Ìwọ ni mo gbẹ́kẹ̀ mi lé. Má ṣe jẹ́ kí ojú kí ó tì mí. Má jẹ́ kí ojú kí ó tì mí. Gbà mí nínú òdodo rẹ. Gbà mí nínú òdodo rẹ. 2. Ẹsẹ̀ kejì. Tẹ etí rẹ sílẹ̀ sí mi. Tẹ etí rẹ sílẹ̀ sí mi. Gbà mí nísinsìnyí. Gbà mí nísinsìnyí. Ìwọ máa ṣe àpáta agbára mi. Máa ṣe àpáta agbára mi. Ilé ààbò láti gbà mí sí. 3. Bẹ́ẹ̀ni. Nítorí ìwọ lé àpáta mi àti odi mi. Ìwọ lápáta tó di mi. Nítorí náà, nítorí orúkọ rẹ. Nítorí orúkọ rẹ. Máa ṣe ìtọ́ mi. Máa ṣe ìtọ́ mi. Kí o sì máa ṣe amọ̀nà mi. Máa ṣe amọ̀nà mi. 4.
yọ mí jáde nínú àwọn tí wọ́n nà sílẹ̀ fún mi ní ìkọ̀kọ̀. Ní gbogbo tá ẹ jẹ sílẹ̀. Nítorí ìwọ lé ààbò mi. Ìwọ ńlá láàbò mi. 5. Lé ọwọ́ rẹ ni mo fi ẹ̀mí mi lé. Ó ṣeun dádì mi. Ìwọ lé ó ti rà mí padà. Olúwa Ọlọ́run òtítọ́. Olúwa Ọlọ́run òtítọ́. 6. Èmi ti kórìíra àwọn ẹni tí ń fiyèsí èké asán. Ẹ̀wọ̀n tó ń ṣe asán. Ṣùgbọ́n èmi gbẹ́kẹ̀lé Olúwa. Torí mo gbẹ́kẹ̀lé Olúwa. 7. Èmi ó yọ̀. Èmi máa yọ̀. Inú mi yóò sì dùn nínú àánú rẹ. Inú mi máa dùn nínú àánú rẹ. Nítorí tí ìwọ ti ro ti iṣẹ́ mi. Ó ti ń wo ti iṣẹ́ mi. Ìwọ ti mọ ọkàn mi nínú ìpọ́njú. Ó mọ ọkàn mi nínú ìpọ́njú tí mo wà yìí. Ìwọ kò sì sé mi mọ́ sí ọwọ́ ọ̀tá ni. Ìwọ fi ẹsẹ̀ mi tẹ̀lẹ̀ ní ibi àyè ńlá. Ó ti tẹ̀ mí lílá. 9. Ṣàánú fún mi. Ṣàánú fún mi. Olúwa. Ọlọ́run. Nítorí tí èmi wà nínú ìṣẹ́. Mo wà nínú ìṣẹ́ Ojú mi fi ìbìnújẹ́ run. Ọkàn mi àti inú mi. Bẹ́ẹ̀ ni. 10. Èmi fi ìbìnújẹ́ lu ọjọ́ mi. Àti ọdún mi ti òun ti ìmí ẹ̀dùn pé ọjọ́ mi. Àti ọdún pé ọjọ́ mi. Mo bọ̀ máa ń tí ì lọ jìnnà. Wo ibi tó dé ní 10 yẹn. Ó ní mo ti fi ìbìnújẹ́ lu gbogbo ọjọ́ mi. Mami, láti èwe ni mo ti pàdánù òbí mi méjèèjì. Mo tún fọ́ lójú lódindi ọdún 5. What do you look at that? Mo gbé agijù lódindi ọdún 5. Inú ìrìn àjò agijù tí mo gbé, òun ni mo fi ń sọ ìtàn ẹni tí a gbà á lẹ̀ kúrò nínú ibi tí a ti dè mọ́ inú ikú. Mami, dádì, tí ìyá yẹn bá ń sọ story fún ọmọ rẹ̀ pé pásítọ̀ kan bí ọdún ló mọ̀ mí sí, mo sọ orúkọ mi fún, bí a ò bá padà, ó lè jẹ́ bí mo ṣe sọ ilé ní báyìí, ó lè ti lọ wo program, Ọlọ́run ṣe lè, ó yẹ ti lè wà láyé, bóyá ọmọ ẹ̀ ló dẹ̀ wà láyé, a tún máa wá mi kiri láti rí mi. Kí la fẹ́ sọ nípa rẹ̀? Mo ti fi ìbànújẹ́ lu ayé mi. Many things I passed through in my life. But today, mo ń gbé ìgbé ayé tó dára. Mi ò lówó, mi ò lọ́lá, ohun ayé ò dẹ̀ fẹ́ má mi lójú. Mo gbàdúrà, ó fún mi lówó, thank you. Ó fún mi, thank you. Mo pè é, I will never call someone to help. Tó bá rí mi tí mo pè ọ́ àbí tí mo gbàdúrà fún ẹ, màá ní kó lọ ran opó lọ́wọ́ àtàwọn aláìní. I'm not telling you to give it to me. Because when you give it to me, God tell me that it's mine, it's for mine. But tó o bá fún mi, I'm not, that is God told, it's not for mine. But I'm not among of pastors we pray for you, be looking for something from you. Jésù ò ní jẹ́. Mi ìdẹ̀ sí ní bèrè. Ní tó bá tọ́ sí mi, ó tọ́ sí mi ni. Mo ti gbé inú ìbànújẹ́, kì í ṣe ìgbà tí mo wá darúgbó tán tí mò ń lọ ibi ìgbà ìkẹyìn, mo ti pé 50 years. Tí mò ń lọ ibi tí mò ń súnmọ́ grave fún mi, ni màá wá fi ohun adùn ayé ìbára mi jẹ́. Mo ní mọ́tò, mi ò ní mọ́tò, mo ń fẹsẹ̀ mi rìn. Mo wọ bàtà, mo ń fẹsẹ̀ mi rìn. Tó o bá pàdé mi, tó o bá kí mi, ọmọ ọba, ẹ káàsán ni. Àmọ́ yẹn mi, dáàdì o, mami o, ẹni tó bá rí mi gan, wọ́n máa rò pé ọmọ under 18 years, 17 years ni mí, nítorí àwẹ̀ ti ba gbogbo ara wọn ti rí pẹlẹbẹ. Mo máa ń sọ fún yàn, mi láti jọ́ tí bàbá mi àti ìyá mi ti bí mi, mi never gbàdúrà pé Olúwa jẹ́ kí n dé lóyìnbó rí. Even now, tí mo bá ẹ sọ̀rọ̀ yìí, the only prayer I'm praying now ni pé ibi méjì tí mo fẹ́ lọ. Ọlọ́run sì ti ṣe kan rẹ̀. Ọlọ́run ó yẹ kí n ti lọ láti November. Ṣùgbọ́n very soon ni wọ́n á lọ. Ibi ìkejì tí mo mọ̀ pé èèyàn lè ṣe fún mi láyé, tínú mi lè dùn pé ó ṣe oore fún mi, òun ni kó mú mi pé ní kí n lọ Jerusalem, kí n lọ wo ibi tí wọ́n kan olùgbàlà mọ́ àti ibi tí wọ́n gbé olùgbàlà sí. Pé ibojì ẹ̀lẹ́lẹ́ kémi náà fi sí tẹ̀ kémi náà tó kúrò láyé. Ọ̀tán tí mo bá sì lórí ọ̀fẹ́ òun gbà ní ìbẹ̀bẹ̀ rẹ̀. Mi ò bẹ̀bẹ̀ rẹ̀ torí pé bó o bá béèrè ọ̀rọ̀, wàá jìn fún. Bó o bá béèrè ìyàwó tó fún ẹ̀ nípa tó bẹ́ẹ̀, ọkàn rẹ ò ní balẹ̀. Lágbájá, ṣé kìí ṣe pé bóyá ọkùnrin yìí tó sí ẹ̀, a máa wò lọ́sàn-án lóru, bóyá ó ní ìdí jù ní o, bóyá ó sára jù ní o, bóyá ó gbẹ jù ní o, gbogbo rẹ̀ ò lè tẹ́ ẹ lọ́rùn. Ṣùgbọ́n Ọlọ́run wá pa mí má, ó ṣí ojú mi, ó ní bí ó dún ojú ẹ̀ tí mo fọ́ ẹ̀, mo fẹ́ jẹ́ kó mọ nǹkan kan ni o, èyí tí mo rẹ̀ tún láì, mo fẹ́ jẹ́ kó mọ nǹkan kan, kó máa rí nǹkan kan ni o. Ó gbọ́ ni, ó ní afọ́jú ni, bóra rẹ̀ wà kò lè mọ̀. Afọ́jú ni, Olúwa má sọ wá sókùnkùn ayé. O ò ní fọ́ lójú ìwọ tó ń gbọ́ mi kí n tó gbàdúrà fún ṣàmì o. Mami máa tẹ lọ́fù, máa tẹ láìkì báyìí ká tó tẹ̀síwájú. You need to look,
gbé ojú rẹ kúrò nínú tó ń wò yẹn. You will marry when this is time. You will have husband. Ọlọ́run yóò pèsè ọkọ fún ẹ bí o ṣe ń wò mí yìí lórúkọ Jésù. Ọlọ́run á pèsè aya fún ọ bó ṣe ń wò mí. Ọlọ́run á pèsè owó fún ọ. Iṣẹ́ rere dìde, àánú dìde, àìsàn tó ń ṣe ẹ̀yàn Olúwa gbé mi. Ilẹ̀ gbé mi. Mo sọ̀rọ̀ àṣẹ jáde mami ní ti ọlá. Ọlọ́run ló ní ọlá. Mo fi títóbi Ọlọ́run bẹ́ẹ̀ ṣẹlẹ́rìí. Mo fi Ọlọ́run tó dá mi àti ayé tí màá kú tá máa wá yẹ̀pẹ̀ lé mi láyà tí màá jí táńgẹ́lì máa pàdé mi bẹ́ẹ̀ sọ̀rọ̀ pé if I have 1,000 mi lówó lákàntì. I can tell you the truth today. Ẹlòmíì ní Abíọ́dún èlò ló lé lákàntì pẹ̀lú àwọn ọ̀rọ̀ ńlá látọ̀ sọjọ́ tó bá gbé ẹ mo ní mi ìlówó mi ní kankan. I didn't have anything. Kódà kó o tó fún mi ní 10,000 àti máa bá ṣe fẹ́ pin. Àwọn táwọn fẹ́ dúró bí mo ṣe ń bá ẹ sọ̀rọ̀ tí mò ń dì fún mẹ́sẹ̀jì àwọn èèyàn ti dé tó fẹ́ gba nǹkan Sunday. Kì í sì ṣe mi ló yẹ kí n máa ṣe. Iṣẹ́ yìí tí mo yàn láàyò yìí ni. Àwọn iṣẹ́ tí mò ń ṣe yìí Sunday Ìgbòho lónìí. Ọmọ Adéyẹmọ lọ́lọ́run sọ fún mi pé ó ní ipò yẹn. I will let you know. Àwọn gift yẹn tó bá yẹ pé Sunday ọmọ Adéyẹmọ wà láyé nísìn tí gbogbo àwọn aláìní wá ń bá mi máa ní ó yá. Ẹ máa lọ lé Sunday. Tó bá jẹ́ mọ́jọ́ ọjọ́ kan mo lè kó wọn sínú mọ́tò. Màá kó wọn lọ lé Sunday. Màá ní Sunday wọ́n ní ìwọ lọ́lọ́run tọ́ sí o. Nígbà tó bá sì bọ́ ta ń sọ fún. Gbogbo èèyàn sì máa sọ fún pé kábíyèsí olórí ayé. Má yíwà rẹ padà o. Bọ́lọ́run ṣe ní kí n máa kéde rẹ̀ fún un Sunday. Má lo rẹ̀ ẹ́ o. Má lọ sú ẹ o. Ntọ́lọ́run sọ pé o máa fi jẹ ọba fún gbogbo nílẹ̀ Yorùbá nìyẹn. Ògo rẹ̀ máa fi tàn títí ó fi ayé yìí sílẹ̀. Tó sì máa gbé àlàáfíà ní pé Sunday oore àti àwọn èèyàn tó ń fún oúnjẹ májọ sinmi tó continue. A sọ̀rọ̀ kan fún mi màá sọ kí n tó lọ. Ọlọ́run ní kí Sunday kó má rí ilẹ̀ ẹbẹ̀ ní ẹ̀mí tí ṣetán màá mú mẹ́sẹ̀jì yẹn lẹ̀ ẹ jẹ́ n tó kàwé yìí ẹ gbọ́ yìí Psalm 31 tó bá ti ń rí ọmọ ọba èmi ni mo ní Psalm 31 I was born in 31 ní December 31st ẹsẹ̀ kejìlá ẹ̀ gangan ni májẹ̀mú ẹ̀ orin Dáfídì 31 ẹsẹ̀ ntayé mi nìyẹn ibi tọ́lọ́run dá ẹsẹ̀ ntayé mi sí nìyẹn ìwọ tó ń lépa mi tó ń lépa ẹ̀mí mi tó bá ti lọ ka Psalm 31 tí o bá ti tẹ́ ẹ lọ́rùn ní tó o bá ń bẹ̀ o lè pa mí ṣùgbọ́n tó o bá ti tẹ́ ẹ lọ́rùn going on God will give you the gift ó yá bó ṣe jẹ́ nìyẹn ó yá ẹ tẹ̀síwájú dáàdì ẹ̀yin ṣe é sì bá wa ka. Orin Dáfídì orí kan wọ́n ti mọ ọkàn mi nínú ìpọ́njú 8 ìwọ kò sì sé mi mọ́ sí ọwọ́ ọ̀tá ni ìwọ fi ẹsẹ̀ mi tẹ̀lẹ̀ ní ibi àyè ńlá 9 ṣàánú fún mi Olúwa nítorí tí èmi wà nínú ìṣẹ́ ojú mi fi ìbìnújẹ́ run ọkàn mi àti inú mi 10 èmi fi ìbìnújẹ́ lu ọjọ́ mi àti ọdún mi ti òun ti ìmí ẹ̀dùn agbára mi kú nítorí ẹ̀ṣẹ̀ mi àwọn egungun mi sì run 11 èmi di ẹni ẹ̀gàn láàrin àwọn ọ̀tá mi gbogbo pẹ̀lúpẹ̀lú láàrin àwọn aládùúgbò mi mo sì di ẹrú fún àwọn ojúlùmọ̀ mi àwọn tí ó ti rí mi lóde ń yẹra fún mi 12 èmi ti di ẹni ìgbàgbé kúrò ní iyè bí òkú èmi dàbí ohun èlò fífọ́ 13 nítorí tí èmi ti ń gbọ́ ẹ̀gàn ọ̀pọ̀ ènìyàn ẹ̀rù wà níhà gbogbo nígbà tí wọ́n ń gbìmọ̀ pọ̀ sí mi wọ́n gbèrò àti gba ẹ̀mí mi kúrò 14 ṣùgbọ́n èmi gbẹ́kẹ̀lé ọ Olúwa èmi ní ìwọ ni Ọlọ́run mi 15 ìgbà mi ń bẹ lé ọwọ́ rẹ gbà mí lé ọwọ́ àwọn ọ̀tá mi àti lé ọwọ́ àwọn tí ń ṣe inúnibíni sí mi 16 ṣí ojú rẹ kí ó mọ́lẹ̀ sí ìránṣẹ́ rẹ lára gbà mí nítorí àánú rẹ 17 má ṣe jẹ́ kí ojú kí ó tì mí Olúwa nítorí tí èmi ń ké pè ọ́ ènìyàn búburú ni kí ojú kí ó tì àwọn ni kí á mú dákẹ́ ní isà òkú 18 àwọn ètè èké ni kí á mú dákẹ́ tí ń sọ̀rọ̀ ohun búburú ní ìgbéraga àti ní ẹ̀gàn sí àwọn olódodo 19 oore rẹ ti tóbi tó tí ìwọ fi ṣúra de àwọn tí ó bẹ̀rù rẹ oore tí ìwọ ṣe fún àwọn tí ó gbẹ́kẹ̀lé ọ níwájú àwọn ọmọ ènìyàn 20
Ìwọ ó pa wọ́n mọ́ ní ibi ìkọ̀kọ̀ iwájú rẹ kúrò nínú ìdìmọ̀lù àwọn ènìyàn. Ìwọ ó pa wọ́n mọ́ ní ìkọ̀kọ̀ nínú àgọ́ kan kúrò nínú ìjà hàn. 21. Olùbùkún ni Olúwa nítorí tí ó ti fi ìṣeun ìfẹ́ ìyanu rẹ̀ hàn mí ní ìlú olódi. 22. Nítorí tí mo ti wí ní ìkánjú mi pé a ké mi kúrò níwájú rẹ ṣùgbọ́n ìwọ gbọ́ ohùn ẹ̀bẹ̀ mi nígbà tí mo ké pè ọ́. 23. Ẹ fẹ́ Olúwa gbogbo ẹ̀yin ènìyàn rẹ̀ mímọ́. Olúwa ń pa onígbàgbọ́ mọ́ ó sì san án lé ọ̀pọ̀lọpọ̀ fún ẹni tí ó ń ṣe ìgbéraga. 24. Ẹ tújú ká yóò sì mú yín lé àyà le gbogbo ẹ̀yin tí ó ní ìrètí ní ti Olúwa. Mami, ẹ tújú ká gbogbo ènìyàn ẹ mọ́kàn lé ẹ̀yin tẹ́ ní ìrètí s'Olúwa. Mo ní ẹ tújú ká ẹ mọ́kàn lé gbogbo ènìyàn tẹ́ ní ìrètí sí Olúwa. Ọlọ́run ló ní ìrètí. Mami, tó o bá fẹ́ràn ọmọ ọba tó o bá mọ Psalm 31 gbogbo agbára láyé àti ní ọ̀run ẹni tó ní nìyẹn. That means it is well with you. Àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba tó dá ayé dá ọ̀run. A yìn nítorí tí ó ṣeun, nítorí tí àánú rẹ̀ dúró. A dúpẹ́ lórí ọ̀rọ̀ rẹ̀ tí a sọ wípé ká bẹ̀rù Ọlọ́run, ó ní ìpilẹ̀ṣẹ̀ ọgbọ́n. Lórúkọ Jésù, ìbẹ̀rù Ọlọ́run kó wá sí ayé rẹ̀, kó mú ọlọ́kàn le, ààbò rẹ̀ kó wà lórí ẹ̀. Ọ̀rọ̀ tó o gbọ́ lénìí kò ní di ẹ̀gún fún ọ, kò ní di ìbànújẹ́ fún ọ, wàá sì ṣe àṣeyọrí. Ṣé o ti pín ọ̀rọ̀ náà? Mami, you need to help someone. Jẹ́ kí ìgbéyàwó rẹ̀ fi lé Ọlọ́run lọ́wọ́. Fi ìrìn àjò rẹ̀ jẹ́ ká bẹ̀rù Ọlọ́run. Irọ́ tó fẹ́ pamọ́ lágbájá, ẹ̀rí èké tó fẹ́ lọ jẹ́ yẹn, stop it. Bẹ̀rù Ọlọ́run, torí pé tó bá bẹ̀rù Ọlọ́run ọ̀nà rẹ̀ á là sí rere, wàá sì máa lékè ṣáá ní Jésù wí. Jésù Kristi agbára wa. Àmín, àmín. Daddy, mami, we go for the àwọn aláìní bàbá aláìní ìyá ní àná láti lọ ṣe fún àwọn motherless baby. Ní òní sí ọ̀la la fẹ́ lọ ṣe tàwọn opó. Ìwọ náà lè rántí wọn tó ṣùn ti January là ń ṣe lọ́wọ́ yìí o. Mami má, òun náà ràn mí lọ́wọ́ láti lè ká máa ran ara wa lọ́wọ́ láti máa tọ́jú àwọn aláìní bàbá aláìní. Àǹtí mi Rachel, God bless you mami. How was your Sunday today? God bless you. Lọ church ni àǹtí. Ṣeun ma. Ẹ jẹ́ kí a jọ gbìmọ̀ pọ̀ ká tọ́jú àwọn aláìní. Ẹ jọ̀ọ́ help àwọn yìí tẹ́ ẹ ti wà ní help program yẹn. Ẹ rí pé ó ti tọ́jọ́ mẹ́ta tí mo ti sọ̀rọ̀ ńbẹ̀. Ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká jọ máa sọ̀rọ̀ ńbẹ̀. Ìwọ tó dẹ̀ fẹ́ darapọ̀ mọ́ gúrúùpù help àwọn èèyàn tá à ń ràn lọ́wọ́, help program people. Ẹ jọ̀ọ́ ẹ jẹ́ á jọ ran ara wa lọ́wọ́. Ẹ jẹ́ á jọ ran ara wa lọ́wọ́. Kí n tó kí ọmọ mi tó ń ṣe ọjọ́ ìbí lẹ́ni màá gbàdúrà fún. Ẹ sì bá mi tẹ lọ́ọ̀fù fún. Dókítà mi ni, màá gbàdúrà fún. Àti gbogbo ẹ̀yin ọlọ́jọ́ ìbí pátá lórúkọ Jésù ẹ jọ ṣàṣeyọrí. Nọ́mbà yẹn lélẹ́yìí, just text me pé o fẹ́ darapọ̀ mọ́ àwọn tí ó ran ènìyàn lọ́wọ́. Lẹ́ni a máa fi account number yẹn sí help group yẹn. Àti ní help group account yẹn. But àti ìta register ọmọ ọba Abíọ́dún help group. But àti register ó ti wà in international and local. àti lọ register àti gba certificate. Màá fi certificate yẹn wọ̀nyí lẹ́nu tí mo mọ̀ pé ìgbà tí Yorùbá Nation náà bá máa dúró torí àwọn kan tí ń challenge wa. But torí pé ẹ má tí bínú pé orílẹ̀-èdè tá bá ṣì wà la máa fi register àwọn kọ̀ọ̀kan. Ẹ ti gbọ́? But torí pé tá bá dé gba Yorùbá Nation a lọ ṣe ti Yorùbá Nation. Ẹ má bínú. Òun náà lélẹ̀ certificate yẹn lélẹ̀ CAC yẹn àti register. Ó ti wà CAC ọmọ ọba Abíọ́dún help foundation ó ti wà àti register àwọn document yẹn lélẹ̀. Kò sí pé bóyá à ń ṣe nǹkan tí ò tọ́ ní iwájú Ọlọ́run. Gbogbo ẹ̀ lélẹ̀ àti ṣe CAC. Ẹ bá mi tẹ lọ́ọ̀fù, ẹ bá mi tẹ like. A dúpẹ́ lọ́wọ́ àwọn ọmọ. Àwọn màmá
kò fowó láti náà dùn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ màámi Abíọ́dún Bọ́lárìn àbí Bọ́dúnrìn àwọn màámi nìyẹn àwọn màámi tó yìn wọ́n pọ̀ bẹ́ẹ̀ o gbogbo èèyàn tá a wà ń bẹ̀ àwọn bíi tèmítèmí Bùsí Àdùnnídáyọ̀ Àdùnníbàdà ìyá mẹ́rin ọ̀dàpọ̀ àlẹ́ mo bọ̀ àmà tó fi hàn màmá mo bọ̀ láti bẹ́ẹ̀ lórúkọ Jésù àpọ̀ ń bẹ̀ lórúkọ Jésù ìwọ tó bá dẹ̀ fẹ́ darapọ̀ bí màámi Kẹ́hìndé náà àwọn náà máa wá bẹ̀ lẹ́kọ̀ọ̀kan àwọn náà darapọ̀ mọ́ lórúkọ Jésù àwùjọ rí àánú gbà àti lọ gbé àti lọ rẹ́jísítà òun náà lè ń wò ní ìwé dáadáa ti rẹ́jísítà nọ́mbà yẹn wà ní báyìí káwọn torí kan tí ò fẹ́ yẹ kí ṣé ó nọ́mbà yẹn dáadáa ni pé káwọn míì má lọ máa kọ́pì ẹ̀ fi ṣe àwọn iṣẹ́ ibi ká má lọ máa sọ pé ọmọọba ká má lọ máa fi ṣe 419 òlélẹ́yìí ìwọ tó bá ní interest máa yà á máa gbé sórí WhatsApp yẹn torí àwọn tán máa ń lọ ń háàkì. Gbogbo ẹ̀ a máa tó gbogbo nǹkan lọ́lọ́run máa ṣe ní ìrọ̀rùn tí ọlọ́run wá sì ṣe gbogbo ẹ̀. Okay, sorry wọ́n ní follow mo ẹ má bínú gẹ́gẹ́ bí n ta rẹ́gísítà yìí ibẹ̀ láti máa ran àwọn opó àwọn aláìní nígbà tó bá yá àwọn kan wà táwọn rí school àgbà tó bá yá àbẹ̀rẹ̀ sí ran àwọn tí ò níṣẹ́ tán wá owó kéékèèké láti fi ran àwọn lọ́wọ́ mo mọ̀ pé ọlọ́run á sọ àwọn màmá wọn ìdí ńlá lórúkọ Jésù a ṣe nǹkan wọ̀nyí ní pé kò sí pé bóyá èèyàn kan ló ní nǹkan kan we are not registering anything from anybody èmi gan ní tí nìyẹn but àwọn màmá Jìnàdù tó jẹ́ alága help kínní àwọn náà sọ pé a ò lè ṣe ohunkóhun láì jẹ́ pé ó bá ní orúkọ kó dẹ̀ ní bank account bank nísìnyí àfẹ́múlọ bank nísìnyí kò ní sí pé bóyá Òtúyẹmí Abíọ́dún lè máa send owó sí táwọn yẹn kan máa sọ pé bóyá ń kówó jẹ but a sì ń lo UBA a máa fi UBA yẹn lẹ̀ àti register UBA kan tí ò ní jẹ́ àkáǹtì first bank tèmi lẹ́ẹ̀ máa fi sí mọ́ UBA yẹn láti máa lọ gbà á bóyá dọ́là àkáǹtì tọ́lọ́run máa bá wa ṣe ní ìrọ̀rùn tí gbogbo ẹ̀ á dẹ̀ ṣe kínní tó máa di tí gbogbo ẹ̀ dẹ̀ máa di ńlá lórúkọ Jésù àwùjọ rí àánú gbà tí a ò sì ní jẹ̀bi mami mo ló ò ní jẹ̀bi gbọ́ mi dáadáa inú tí ń bí wọn fẹ́ jẹ́ ká sọ̀rọ̀ mọ́ o ẹ jọ̀ọ́ ní oṣù yìí dátà wa ti tán ẹ dákun àwọn prógàmù wa dẹ̀ pọ̀ lóríṣiríṣi tá a fẹ́ ṣe ẹ má bínú ẹni onídùúdù ọlọ́rẹ̀ ẹ jọ̀ọ́ onídùúdù ọlọ́rẹ̀ a fẹ́ ra dátà onídùúdù ọlọ́rẹ̀ ká tó máa lọ ǹdẹ̀ kí ẹ bá mi ẹ̀yin tẹ́ kó sórí program because wọ́n ti flag wa wọ́n ti flag program yẹn kí a tó máa lọ ẹ̀rí pé àṣẹ lọ́fíìsì lẹ́ni ká tó máa lọ mo kí ọmọ mi dókítà mi Oyinkanṣọ́lá Jìnàdù Òjè lórúkọ Jésù àwọn náà wà lórí afẹ́fẹ́ àwọn náà máa ń sọ̀rọ̀ tó bá lọ kọ́ àwọn obìnrin bá ṣe ń ṣe many things a lọ síbẹ̀ kó lọ bá mi wò ẹ bá mi tẹ lọ́ọ̀fù fún ìnílọ́jọ́ bí ẹ bá mi dókítà mi ni àwọn náà ń gbà mí nímọ̀ràn dáàdì tó yẹ kẹ́ ẹ jẹ́ lélẹ̀ àsìkò tó yẹ kẹ́ ẹ ṣe lélẹ̀ wọ́n treat wa wọ́n fún wa ní gbogbo nǹkan dáàdì tó ní kéré kíní kan rèé láti ìlú òyìnbó lọ́hùn bá mi dá lọ́ọ̀fù bọ́lẹ̀ bá ṣe ní dókítà náà là ní lọ́ọ̀yà gbogbo wọn ẹ rí pé mi nìkan ọmọọba mo ti la ayé já lórúkọ Jésù tó rẹ̀ ń gbọ́ mi mo níwọ̀ náà máa la ayé já bá mi ṣe happy birthday sí Kọ́yìnsọ́lá Jìnàdù bá mi tẹ happy birthday ẹ jọ̀ọ́ happy birthday bá mi tẹ sí happy birthday ìwọ tó dẹ̀ fẹ́ pè mí fún àdúrà ká tó máa lọ torí ọ̀rà kan ti flag wa pè mí sórí nọ́mbà yìí 08057455803
08257455803 bá mi tẹ happy birthday sí Kọ́yìnsọ́lá Jinadu bá mi kí wọn pé happy birthday. Okay, please try to post account details. Thank you. Okay. Talo. Okay. Kì í fi account details yẹn. Mami, ma send it sí Mrs. Bolaji. I will send the account number to you in your inbox, ma. God bless you, ma. Try kí n wo inbox yín. Ma try n wo inbox yín, ma send the account number yẹn sí yín. Orúkọ Jésù. A ó jọ rí àánú gbà. Ẹ ṣeun, ma send account number yẹn. A fẹ́ ra data torí àwọn program wa, ó yẹ ká ṣe program lánàá sí ìjẹta. A ò ní data rárá. Tá lò yìí ló jẹ́ kí wọ́n lè ráyè bá flag wa tó ń lo another phone to join this program. Ẹ ṣeun, ẹ̀yin tẹ́ bá mi kí Kọ́yìnsọ́lá Jinadu fún birthday. Ẹ ṣeun. God bless you. Lórúkọ Jésù, ọjọ́ ìbí tí yín náà dé o. Mami Kẹ́hìndé Lawan, I need to talk to you. Mami ẹjọ́ ẹ pè mí. Pamílẹ́rìn ẹ ṣeun o. Mami Kẹ́hìndé Lawan, tẹ́ bá wà ń bẹ̀, tẹ́ bá ti ń drop call ẹ pè mí. I need to talk to you. I have a message for you. God bless you. Ẹ ṣeun púpọ̀. Nọ́mbà mi rèé, pè mí tó bá fẹ́ ṣe data fún wa. Kò sí tó lè ṣe ní 1,000 lè ṣe. But èyí tá à ń lò lóṣù is 29,000 naira. 29,000 la máa ń lò. Tá bá ti rà á lódìdí MTN. Tó bá ti ṣe, ó tún dòṣù tó ń bọ̀. Kò sí báyìí fẹ́ lò tó. Àwọn program wa pọ̀ nínú oṣù yìí. Lórúkọ Jésù, àdìtú àtàwọn kan bẹ́ẹ̀ lọ. Ẹ pé a fẹ́ ṣe àdìtú. Mami Kẹ́hìndé, happy Sunday, my God bless you, ma. Lọ́ọ̀yà mi ń kọ́ mẹ́ ṣàlàfíà ló wà. I need to talk to you, ma. Ẹjọ́ ẹ pè mí. God bless you, ma. Nọ́mbà mi rèé 08257455803. 08257455803. Anybody tó wá fẹ́ pè mí, bá ṣe ń drop sí ẹ pè mí láàrin bíi 30 minutes máa dáwọn èèyàn lóhùn. Tó bá ti tó 30 minutes ó tún dá lẹ́nu yẹn. I need to rest, please. Ẹ má bínú. Torí àmọ́ èèyàn tán pè ẹ jọ̀ọ́. Mo dẹ̀ fẹ́ jẹ́ kí gbogbo èèyàn tá bá ti ń give message ẹ máa listen dáadáa. Ẹlòmíì tá bá ti sọ message fún ọjọ́ kejì ló tún máa pè mí kí n tó tún máa ṣí ìwé dé ibi tí ààyè tiẹ̀ wà. Mo pọ̀ àwọn èèyàn máa ń pọ̀. Tá bá dẹ̀ ti kúrò lórí ibẹ̀ àti tó máa padà síbẹ̀. Ẹ ti mọ̀ pé àwọn ọmọ kéékèèké, àwọn ọmọ tá ń bá mi ń ṣiṣẹ́, tá bá ti lọlé, èmi nìkan ló tún kù tí mo máa gbé ìwé gbé káàkiri. Ó dẹ̀ máa bọ́ sí wàhálà fún mi ni. Ẹ jọ̀ọ́ lórúkọ Jésù. Wẹ́bọ̀ lọ́sàn gbogbo ọ̀sán sìn. Irú èní sìn kò yẹ ká dá ẹnikẹ́ni lóhùn. Ìní Sunday ó yẹ ká fi Bíbélì ní ìyà ọjọ́ Olúwa sí mímọ́. Ká fi sinmi ni. Ṣùgbọ́n nothing we can do. Èmi náà kọ́ Ọlọ́run ni. Lórúkọ Jésù, Ọlọ́run á fún yín ní okun àtagbára. Èmi náà Ọlọ́run á fún mi ní okun àtagbára. Ẹ pè mí sórí nọ́mbà yìí 08257455803. 08257455803. Lórúkọ Jésù, a ó jọ rí àánú gbà. Mami Bọ́lájí, ẹ jọ̀ọ́ ẹ hi mi ní box mi nísìnyí kí n rí yín ní box. Ẹ ká lọ sí box mi, hi mi, màá lè send the account details sí. God bless you all. See you. Happy Sunday to you. A ṣe lè pàdé lálẹ́ fún another dimension fún Yoruba Nation. Ẹ jẹ́ ká bẹ̀rù Olúwa. Òní ó lè mú wa lékè. See you. Bye bye. Orúkọ mi ò yí padà. Wòlíì ọmọ ọba Abíọ́dún. Fún ìkéde tí a kò sanwó fún. Ẹ jọ̀ọ́ ẹni tó bá mọ̀ nípa Jerusalem tó mọ bí wọ́n ṣe ń lọ Jerusalem, ẹ jọ̀ọ́ ẹ kàn sí wa. Jerusalem ẹnìkan send message sí mi bí pé kí n sọ pé àwọn tán bá ṣe processing Jerusalem kì í ṣe pé wọ́n fẹ́ gbé bẹ́ẹ̀ o, pé wọ́n fẹ́ lọ fún JP, pé àwọn dẹ̀ ti try lẹ́ẹ̀kan rí pé àbí pé wọ́n gbowó àwọn, but ẹni jọ̀ọ́ tó bá mọ̀yàn tó máa ń ṣe Jerusalem, wọ́n ní kẹ́ ẹ sọ fún wa. Lórúkọ Jésù, ẹ ó jọ rí àánú gbà. God bless you. Ẹ bá mi polówó ẹ̀. It is well with you. See you. Bye bye. Ẹ má bínú, Sunday Igboho ń bọ̀ láìpẹ́. Àdúrà wa máa gbà. God bless you.